bàbá mi. Àlàáfíà kó máa bá gbogbo ènìyàn lálẹ́ yìí. Ògo mà ní fún Ọlọ́run lókè ọ̀run. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó ní ayé tó ní ọ̀run. A yìn nítorí pé ó mú wa la oṣù kẹjọ nìjà. Ògo 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 fún orúkọ rẹ̀ lókè ọ̀run. A dá gbogbo ọlá àti ògo padà fún Jésù. Ẹ ṣé. Sọ fún pé Ọlọ́run ó ṣeun o. Màdẹ̀rí ọ̀tá òṣè láyé rẹ sọ pé Ọlọ́run ó ṣeun. Ọláadé sọ pé Ọlọ́run ó ṣeun. Ẹ káalẹ́ o. Ẹ kú oṣù tuntun yìí. Ẹ̀mí yín á ṣe púpọ̀ rẹ̀ lórúkọ Jésù. Ẹ ò ní jẹ̀bi. Alágbára tó gbógun tì ọ́ lórúkọ Jésù, ẹ̀mí rẹ̀ á jábọ́. Ọ̀nà àbáyọ nínú ọjọ́ kìíní nínú oṣù kẹsàn-án lórúkọ Jésù, ogun ọ̀run fẹsẹ̀ rẹ̀ lé. Mami máa sọ pé Ọlọ́run ó ṣe o. Olúwa ìwọ ló ṣèyí. Ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ mà káalẹ́. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbà, mo kí oyún inú, mo kí ìṣèjẹ́ ìdí. Lórúkọ Jésù ẹ ò ní sọnù ní àyìn. Mo kí wa lẹ́ẹ̀kan sí pé gẹ́gẹ́ bí olóyìnbó fìtìfìrìn. Ó ní happy new month to you all. Ọlọ́run kò mà sẹ́ni bí rẹ̀. Atóbi jù ó ṣe o. Tẹ́rú bá manúrò ó yẹ kó dúpẹ́. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìṣẹ̀dá gbogbo ayé. Eléjùà ó mà ṣeun. Okay. Bàbá màmá tó ń gbọ́ mi lálẹ́ yìí, mo lórí rẹ ò ní gbàbọ̀dè. Ṣàlàáfíà la bá yín o, gẹ́gẹ́ bí èmi náà ṣe wà ní àyín. Ẹ jẹ́ n sáré kí àwọn èèyàn mi tán ti wọlé ní ìwọ̀n ìṣẹ́jú díẹ̀ ká tó máa tẹ̀síwájú. Ọláadé ẹ mà kú oṣù tuntun, ẹ̀mí á ṣe púpọ̀ rẹ̀. Bùsí Táyọ̀ orí rẹ̀ ò ní gbàbọ̀dè. Ọmọ́táyọ̀ Hasan lórúkọ Jésù wàá rọ́nà lọ. Ṣeun Fẹ̀yìnsọ́lá lórúkọ Jésù. Ayé ò ní rí ẹ mú, gbogbo páńpẹ́ òkun lórí ẹ Olúwa rẹ̀ dànù. Taofíìkì Ọlájídé lórúkọ Jésù ẹ ò ní sọnù. Ẹ ṣeun ẹ káàbọ̀. Mami fún oṣù tuntun yìí, tẹ lọ́ọ̀fù, tẹ láìkì, sọ fún Ọlọ́run pé ó fi dúpẹ́ lọ́wọ́ rẹ̀ pé ó ṣeun. Kó sì pín ọ̀rọ̀ yìí torí àwọn ọ̀rọ̀ kan wà lálẹ́ yìí tá a fẹ́ yànnàná. Lórúkọ Jésù wàá ríre gbà ń bẹ̀.
ògo tó yí ọ ká ò mà ní parun. Èní ọjọ́ kìíní nínú oṣù kẹsàn-án, má dórí ètò yìí láì ṣe pé o sọ àmín. Torí bá a ṣe ń sọ àwọn ọ̀rọ̀ yẹn, ọ̀rọ̀ á máa jáde, àṣẹ á sì máa tẹ̀lé. Lórúkọ Jésù, orí rẹ ò ní burú. Mo máa gbàdúrà, ẹ má bínú ẹ̀yin ti gúrùpù pé a ò tí ì ráyè gbàdúrà fáwọn tó wà nínú gúrùpù yẹn. Gbogbo rẹ̀ la máa ṣe. Ọjọ́ wákàtí àánú ni. Èní ọjọ́ kìíní nínú oṣù kẹsàn-án, ọjọ́ àánú ló bọ́ sí. Ìwọ tó rà mí àkọ́kọ́ rẹ̀ ṣe láyé. Lórúkọ Jésù, Bíbélì sọ pé èmi ó ṣàánú fún àwọn tèmi ó ṣàánú fún. Ẹlẹ́dàá kó ka ilé rẹ mọ́ wọn. Ìwọ ọwọ́ tó ń tẹ lọ́ọ̀fù yẹn, ọ̀run kà ọ́ mọ́ wọn. Adébáyọ̀, ọ̀run kà ọ́ mọ́ wọn. Ọmọ táyé ń fẹ́, ọ̀run kà ọ́ mọ́ wọn. Bùsí, ọ̀run kà ọ́ mọ́ wọn. Jẹ́ máa rà mí rẹ, Ọlọ́run fàánú wá orí. Ibi àdúrà yẹn máa ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀, ó yá máa tẹ̀ ẹ́. Bí mo bá ṣe ń rà mí rẹ, mo ó máa súre fún ọ. Mo ní àánú wọlé rẹ, àánú wọnú ayé rẹ. Lórí iṣẹ́ rẹ lọ gba àánú. Lórí ọmọ rẹ lọ gba àánú. Lórí ìrìn àjò ayé rẹ lọ gba àánú. Gbogbo ibi tó dé láyé lọ gba àánú. Gbogbo ohun tá a bá ti kọ́ pé ìran rẹ ò ní rà àánú gbà. Mo sọ bí wòlíì, mo ní kó rà àánú gbà. Ayé rẹ ò wà bákan náà. Bá a bá rà àánú gbà ń bí, èmi ni bàbá jẹ́ ń rógolò, mo ló máa rógolò. Tìrantìran wàá rógolò. Tilétilé wàá rógolò. Ọláàdé wàá rógolò. Ògo rẹ á fọ̀hún. Oṣù bàbà, ọfà ò ní bà ọ́. Ta ló wà ń bẹ̀? Mo ní ọfà ò ní bà ọ́. Anthony, ọfà ò ní bà ọ́. Lórúkọ Jésù, ọfà ò ní bà yín o. Ìbànújẹ́ ò ní bà ọ́. Ọmọ Lárárájí, ògo rẹ á fọ̀hún. Ọfà ayé ò ní bà ọ́. Páńpẹ́ òkùnkùn ò ní bà ọ́. Àdùnní Dayọ̀, wàá rà àánú gbà. Ògo rẹ á fọ̀hún. Ọmọ́táyọ̀ Ayọ̀ọ́lá, lórúkọ Jésù, wàá máa rógolo. Kẹ́hìnsọ́lá Balógun, mo ní ọfà ayé ò ní bà ọ́. Nínú oṣù kẹsàn-án, wàá rọ́nà àbáyọ. Ọlọ́run ti lànà ọ̀nà náà kó tẹ̀ ọ́ lẹ́wọ̀. Ẹni tó mú kọ́kọ́rọ́ àṣeyọrí èèyàn kan dání bẹ̀. Ogun ọ̀run gbà á fún ọ. Mo ní àgbà á fún ọ. Ọlọ́run ó ṣeun o. Ẹ jẹ́ a máa lọ sínú ọ̀rọ̀ náà. Gbọ́ mi, ọ̀rọ̀ rèé. Mo ní ọ̀rọ̀ rèé rẹpẹtẹ. Ọ̀rọ̀ la kó wá. Bíbélì sọ pé látètè kọ́ṣe ni ọ̀rọ̀ wà. Ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run. Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. Ọ̀rọ̀ ni mo fẹ́ bá yín sọ lénìí. Ọ̀rọ̀ tó máa gbọ́ lórí ètò yìí, etí rẹ ò ní di. Sáré gbàdúrà yìí. Ẹ̀mí tó ń bá mi gbé inú mi. Ókè sọ́ba, ẹ̀mí tó ń gbé inú mi tí ò gba àṣeyọrí láàyè. Olúwa fi iná tì í jáde. Ó jẹ́ gbà á láàrin ìṣẹ́jú kan. Mi ò mọ̀ ní pẹ́. Mo kà fẹ́ yànnàná ọ̀rọ̀ kékeré kan ni. Sáré gbàdúrà yìí. Ẹ̀mí tí ń bẹ nínú mi tí kì í gba àṣeyọrí láàyè. Ogun ọ̀run fi iná tì í jáde. Bíbélì sọ pé àyà yóò pa àlejò. Wọ́n ní wọ́n máa fi tìbẹ̀rù bójó jáde níbi kọ́lọ́fí. Ìyá yẹn ò dẹ̀ gbàdúrà. Ẹ̀mí kan wà nù rẹ tó jẹ́ tó o bá rò lóore rẹ̀. Tó jẹ́ kó o máa sá fún ọ. Ẹ̀mí kan wà nù bàbá tó ń sọ̀rọ̀ yẹn. Kì í jẹ́ kó lóore ó rí ọ. Ó máa ń já ọkulẹ̀ ní gbogbo ìgbà. Bàbá wù kan promise earth and heaven. Wọn kì í rí iṣẹ́ fún ọ. Ẹ̀mí náà jáde lára rẹ̀. Jáde lára rẹ̀. Gbọ́
àyà pa ọ lẹ́ni mo ní o jáde wọ́n ní má bá ọ kẹ́gbẹ́ pọ̀ wọ́n ní má pàṣẹ ni mo rán àṣẹ jáde sí àwọn mẹ́ta tán rí àmì àkọ́kọ́ ṣe lórúkọ Jésù ẹ̀mí náà jáde lára rẹ. Ẹ̀mí yẹn jáde lára rẹ. Ẹ̀mí yẹn jáde lára rẹ. Ẹsẹ̀ jáde àti mi ọláàdé. Mo ní ẹ̀mí yẹn jáde lára rẹ. Orí rẹ ò ní gbàbọ̀dè. Wàá rà àánú gbà. Gbọ́. Yẹ n kọ́kọ́ fún ọ níṣẹ́ tó ṣe nínú oṣù yìí. Tí ọ̀nà àbáyọ abáyé rẹ. Kí n tó máa sọ nípa ogun tó ń bọ̀. Àti wàhálà táwọn pásítọ̀ fọwọ́ wọn fà. Nílẹ̀ Yorùbá. Sótàn àbí òtàn. Ìjọba Nàìjíríà location 419. Wọ́n ti gbé òfin wọn dìde wọ́n náà fẹ́ máa ṣe wọ́n bí ọṣẹ ṣe ń sojú wàá gbọ́ mi lẹ́ni èmi ò sí nínú àwọn pásítọ̀ Nàìjíríà o ṣùgbọ́n mo wà nínú pásítọ̀ àwọn ilẹ̀ Yorùbá lórúkọ Jésù wàá rà àánú gbà Abídèmí Ọlálékan orí rẹ ò mọ̀ ní gbàbọ̀dé ayé ò ní ta ọ lọ́fà nínú oṣù bàbá yìí ìbànújẹ́ ò ní bà ọ́ ọ̀fọ̀ ò ní bà ọ́ orí rẹ ò ní gbàbọ̀dé bá ń sẹ́ndì owó káàdì mi yóò dáa fún ọ. Gbọ́ mi dáadáa nǹkan tí mò ń sọ rèé nínú oṣù kẹsàn-án yìí gbogbo ènìyàn pátá tó bá ní àǹfààní láti gbọ́ ọ̀rọ̀ yìí wàá lọ wá ṣúgà oníkóró 9 wàá lọ ka Psalm 9 sí màmá yẹn ò gbọ́ mi dáadáa. Ṣúgà 9 péré kò sí pé ò rí ṣúgà rà nílùú òyìnbó ṣúgà 9 péré wàá ka Psalm 9 sí wàá ní àkọ́gbìn ìrèké ó máa ń korò ó nì ṣùgbọ́n ìgbẹ̀yìn rẹ̀ a máa di dídùn fọmọ aráyé. Olúwa gbogbo bí tí mo bá dé nínú oṣù kẹsàn-án ogun ọ̀run ẹ fi re wá mi rí ibi ṣúgà bá wà lọ́mọ aráyé ń tọ̀ ọ́ lọ ẹ má tún pè mí lórí ẹ o ìwọ tó gbọ́ tó sì fẹ́ ka Psalm 9 yẹn ò pọ̀ púpọ̀ ẹsẹ̀ 20 péré ló wà ń bẹ̀ ṣùgbọ́n wàá kà sí ṣúgà 9 yẹn ṣúgà 9 yẹn wàá mú ìkọ̀kan nínú rẹ̀ wàá mú sínú igun 4 inú yàrá rẹ̀ fún ọjọ́ 9 márùn tó kù tó o bá lọ́mọ ńlé fún wọn jẹ tó o bá lọ́kọ ńlé fún jẹ ìwọ náà jẹnu ẹ wàá gbàdúrà Olúwa bí ẹnu mi ṣe ń dùn yìí jẹ́ kí ire mi ó tẹ̀ mí lọ́wọ́ jẹ́ kí àánú mi ó bẹ̀rẹ̀ nígbà tó bá dọjọ́ 9 tó lọ kó 4 yẹn wàá wá pariwo wàá tún ka Psalm 9 yẹn padà nínú oṣù 9 àti kí òpin ọdún yìí tó dé ìbànújẹ́ ò gbọ́dọ̀ wọlé mi ọ̀fọ̀ ò gbọ́dọ̀ wọlé mi adùn ní kí n bá jáde ní gbogbo ọ̀nà mi bẹ́ẹ̀ lógun ọ̀run sì máa ṣe gbogbo ohun tó bá wà là kọjá lákòókò náà wàá fi ṣúgà kan nínú àwọn 5 yẹn tó bá ti fi sórí ahọ́n rẹ máa béèrè tó fẹ́ mo gbàgbọ́ nínú Kristi ohun tó lẹ́yìn rẹ̀ rèé lọ́jọ́ 9 yẹn tó bá ti kó ṣúgà 4 yẹn pé Jehovah 41 times Jehovah 41 times wàá porúkọ Jésù 41 times wàá ní Olúwa mo darapọ̀ mọ́ ọ nínú oṣù 9 jẹ́ n lérè tó pọ̀ gbọ́ ayé ò ní san ẹlẹ́san ibi ìwọ tó rà mí ṣe ni mò ń bá wí mo ní ayé ò ní san ẹlẹ́san ibi wàá sì ríre gbà ògo mà ní fún Ọlọ́run lókè ọ̀run ògo ní fún Ọlọ́run lókè ọ̀run ẹsẹ̀ kìíní yẹn sọ pé nínú ẹsẹ̀ 9 ó ní èmi ò fi gbogbo àyà mi
Ní Olúwa èmi ó sì fi gbogbo iṣẹ́ ìyanu rẹ̀ hàn. Èmi ó yọ̀, èmi ó sì ṣe inú dídùn sí nínú rẹ̀. Èmi ó sì kọrin ìyìn sí orúkọ rẹ̀, ìwọ ọ̀gá ògo jùlọ. Nígbà tí àwọn ọ̀tá mi bá pẹ̀yìndà, wọn ó ṣubú, wọn ó sì ṣègbé níwájú rẹ̀ Ọlọ́run. Wàá gbàdúrà kí tó máa lọ sínú ọ̀rọ̀ mi lálẹ́ yìí. Olúwa jẹ́ kí ọ̀tá mi tó lé mi bọ̀ láti January ó ṣubú. Jẹ́ kí ọ̀tá mi tó bínú ire mi ó ṣubú. Ìwọ tó fẹ́ràn ilẹ̀ Yorùbá ń bẹ, wà á ní gbogbo ọ̀tá tó lé wa bọ̀ láti January. Láì mọ iye ọdún tí ò fẹ́ jẹ́ kí ilẹ̀ Yorùbá lọ, jẹ́ ó ṣubú Ọlọ́run. Olúwa jẹ́ ó ṣubú. Àkòrí àdúrà wa oṣù kẹsàn-án nìyẹn. Jẹ́ kí ọ̀tá mi ó ṣubú. Alágbára ilé bàbá mi, alágbára ilé ìyá mi, alágbára àdúgbò tí mò ń gbé, alágbára ibiṣẹ́, alágbára ìlú Nàìjíríà tí ò fẹ́ jẹ́ kí ilẹ̀ Yorùbá ó lọ, Olúwa jẹ́ ṣubú. Ó dẹ̀gbà, ẹ̀mí má jẹ́ ṣubú, Olúwa jẹ́ ṣubú, Olúwa jẹ́ ṣubú, jẹ́ ṣubú jọ, ẹ̀mí má tì wọ́n lulẹ̀, ó yá gbé wọn wọ̀, kọlù wọn, gbé wọn ṣubú, àtẹ̀gùn jẹ́ ó fẹ́lù wọn. Wo ìkan fẹ́lù Tinubu lọ́jọ́sí, ó sún gègé, ṣùgbọ́n lẹ́ni kọ́, mọ́mì, Ọlọ́run kọlù níbi tó ṣòro mọ̀ fẹ́nìyàn. Mo sọ ńgbà kan, mo ń gbà tọ́lọ́run bá dìde, kò sí bàbá ńlá ẹni tó máa dá dúró. Mo gbàdúrà, ẹni tó dì ó dì mí lọ́wọ́ mú, Olúwa tì í ṣubú. Olúwa tì í ṣubú. Ẹni tó dì mí dì ẹ́ lọ́wọ́ mú, jẹ́ ó ṣubú lulẹ̀. Jẹ́ ó ṣubú lulẹ̀. Jẹ́ ó ṣubú lulẹ̀. Má mísì ètò yìí. Iṣẹ́ rẹ̀ àkọ́kọ́ nìyẹn. Mo máa rìlíìsì iṣẹ́ kejì pẹ̀lú iṣẹ́ àgbọn tó fẹ́ ṣe. O lè sọ pé ò rágbọn ní London náà. Mo máa rìlíìsì iṣẹ́ kejì nígbà tó bá kù díẹ̀ kí parí ètò yìí. Ìwọ ni kó má mísì ẹ̀. Nínú oṣù kẹsàn-án wà rọ́nà àbáyọ. Ìwọ tá a ti dè, ìwọ tá a gbédè, ìwọ tíṣẹ́ rẹ ti dàrú, ìwọ tó rọ́nà lọ, ìwọ táwọn àjẹ́ ilé rẹ ń gbógun tì ọ́, lẹ́ni ọ̀nà sí fún ọ. Àní mo máa rìlíìsì iṣẹ́ kejì nígbà tó bá kù díẹ̀ tí n bá fẹ́ parí ètò yìí. Àwọn 21 ni mo fẹ́ gbàdúrà fún lálẹ́ yìí, ọjọ́ kìíní nínú oṣù kẹsàn-án, káago 12 tó lù ká tó ré sí ọjọ́ kejì. Mo máa ní kí n máa gbàdúrà fún ọ, má kánjú. Orúkọ rẹ lásán mo kàn fẹ́ rí tí mo bá sọ pé Daddy I need prayer. Èèyàn 9 péré ni mo dẹ̀ máa gbàdúrà fún ọ. But àkókò yẹn ní Ọlọ́run ò tíì fún mi. Ṣùgbọ́n kí n tó parí àdúrà yìí, mo máa gbà fún ọ. Orí rẹ ò sì ní gbàbọ̀dẹ̀. Jẹ́ a máa lọ sínú ètò tèmi. Bàbá màmá, mo kọ àkọlé kan síbẹ̀ yẹn. Mo ní up Yorùbá Nation. Yorùbá Nation now. Mo wá kọ ìkan sẹ́yìn ẹ̀. Mo ní àwọn ọmọ pásítọ̀ ilẹ̀ Yorùbá. Ogun ni o. There's a war for the Yorùbá pastors. Ó máa ṣe o. Ó máa ṣe o. Wọ́n ti kọwọ́ bọ̀wé. Ó wá dẹni pé ẹni láyà ó wọ̀ ọ́. Wọn ò ṣe sọ pé àwọn àfáà. Ṣùgbọ́n mi ò ní lọ sáàárín yẹn. Kó má lọ di ẹlẹ́sìn gbẹ̀sìn. Kó má lọ di ẹlẹ́sìn mẹ́sìn mú. Ṣùgbọ́n tí mo fẹ́ wí rèé o. Ibi líle la máa ń bọ́mọ ọkùnrin. Wọ́n ní kí pásítọ̀ gbogbo ilẹ̀ Yorùbá àbí gbogbo ilẹ̀ location 419. Wọ́n ní ẹ má máa fàdúrà yín bú orílẹ̀-èdè mọ́. Wọ́n ní ẹ má sọ̀rọ̀ sí Buhari mọ́. Wọ́n ní ẹ má sọ̀rọ̀ sí DSS. Ẹ má sọ̀rọ̀ sí àwọn ìjọba. Ẹ wàásù ìyìn rere. Ẹ yí padà. Ṣùgbọ́n ṣé wọ́n yí padà? Ìbéèrè mi àkọ́kọ́ nìyẹn. Àlàbí Àtinúkẹ́ wàá rògolo. Orí rẹ ò ní gbàbọ̀dẹ̀. I know you need prayer but it's not now. Kò tí ì yá. Ṣáà wà ń bẹ̀.
ẹni àkọ́kọ́ dà bá ṣe máa ṣeré tó kọ́kọ́ share ọ̀rọ̀ yìí fún èèyàn 21 lálẹ́ yìí. Èèyàn àkọ́kọ́ dà tó kọ́kọ́ share ọ̀rọ̀ yìí 21 times. Màá dẹ̀ gbàdúrà fún ẹ. Mo fẹ́ jẹ́ ká ẹ share ọ̀rọ̀ yìí ni. Torí mà jàmàṣá là máa lákíkanjú. Ẹni àkọ́kọ́ dà. Èèyàn àkọ́kọ́ tó bá ní ó share. Má parọ́ sí ẹlẹ́dàá rẹ. Torí tó bá parọ́ màá máa ń bí. Tó ò share tó ló share. Àrá ti sán, ó ti gbọ́ bó ṣe ń sán. Mànàmáná ti ṣojú ọ̀run mànà, àìfàìrọ̀ òjò ni. Àrá sàn. Àkókò ìyà wọn ti tó. Àwọn tí wọn ò mọ̀ pé ká máa ṣòfin orí burúkú. Àwọn ò ṣòfin pé kí báńdíìsì ó má jínigbé. Wọn ò ṣòfin kí Boko Haram ó má pa ìrandíran wọn mọ́. Wọn ò ṣòfin pé kẹ̀mí ènìyàn ó má sọnù. Kí ìyà má jẹ wá, wọn ò ṣòfin yẹn. Wọn ò ṣòfin kí NEPA má múná lọ mọ́ nílé location 419. Wọn ò ṣòfin pé ká má fi owó kún gáàsì. Wọn ò ṣòfin nípa pé owó ìrànwọ́ Commonwealth tó gbé fún wọn tí Buhari fẹ́ gbẹ́sẹ̀ lé mọ́lẹ̀. Ẹ̀yin ò ṣòfin lórí ìyẹn. Ṣùgbọ́n ẹ lè ṣòfin ká má bú yín. Kò ní dáa fún yín. Èní ọjọ́ kìíní oṣù kẹsàn-án. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ kọwọ́ sínú ìwé yẹn. Ẹ máa fọwọ́ yẹn mọ́ ògùn jẹ ni. Dákun máa bá ń ṣàmì o. Àìsàn mi lálẹ́ inú òun ni. Àmì rẹ̀ máa ṣe. Ẹ má ti sọ pé I need prayer. Mi ì tí ì fẹ́ rí báyìí. Àmì ni kó máa bá mi ṣe. Torí pé wòlíì ni mí. N ò sì ká láti Genesis to Revelation. Láìsí wòlíì nílùú. Ìlú yẹn á mẹ́hẹ̀. Ìlú yẹn á bàjẹ́. Èmi ò mọ̀ ń pa pé àwọn wòlíì èké o. Àwọn báálì èké o. Àwọn ajẹnirun. Àwọn atorin tí wọ́n fẹ́ jẹ. Tí wọ́n sọ ayé di rádaràda. It is well with you. You will be blessed. But you are waiting for olóṣèlú to bring money for a food for you. You didn't know you are deceiving yourself. Àbí no be like that. Àwa ò retí ìyẹn o. À ń retí bí orílẹ̀-èdè ṣe fẹ́ dá. Kẹ́tẹ́kẹ́tẹ́ ta ni a gbé? Ọmọ àgùntàn ta lágbà. Ta lẹni náà tó yọlẹ̀ Yorùbá lẹ́nu? Ogun ọ̀run máa yọ wọ́n lẹ́nu. Ẹ wá rí wọn torí wa, torí ìwọ tó ń ṣòótọ́ yẹn. Òun náà fi ṣòfin. Ẹ rọ́rọ̀ rádaràda. Nígbà táwọn pásítọ̀ gan ò bá tiẹ̀ níyè inú. Àwọn àdàgbà má níyè inú tán bẹ níwájú wa. Àwọn tá à ń wò ń wájú. Nígbà táwọn náà ń kọwọ́ bọ̀wé. Ẹ rí pé pònú ló pọ̀nú wọn. Ìlú ń bàjẹ́. Ẹni kọ́ ọmọ ìjọ gbógun, ọ ní ogun ilé ni. Ṣé ogun tó wà nílẹ̀ Yorùbá ń sìn gan? Ṣé kò ju ogun ilé baba ńlá baba yín lọ? Nígbà tá a bá ń pariwo ogun ìdílé ni. Ẹni torí òfò tó lórí ìran sí. Ìwọ gan ló dẹ̀ ń fogun jà. Ọ̀nà dàtí àwọn wèrè. Àwọn asínwín wọn olórí burúkú ni wọn ò ní ṣòfin pé ilẹ̀ yìí ò dá. Ṣé ilẹ̀ ìfarare lọ? Ṣé ó kò pẹ́ tán ti ń tàn yín jẹ? Tán ní ilẹ̀ yìí dáa pé àwọn ajíṣẹ́tọ̀ náà ń parọ́. Ǹjẹ́ àwa là ń parọ́ báyìí? Tán kó gbogbo ènìyàn. Tán pààyàn bí ẹni pẹran. Tán dú èèyàn bí ẹni dú ẹ̀fọ́. Ẹ wá ní a má sọ̀rọ̀. Gbọ́ Ákáánì tó yọ ilẹ̀ lẹ́nu. Asọ́lókúta pani látorí bàbá yín Buhari títí di ẹni tó kéré jù. Ogun ọ̀run máa sọ wọ́n lókùúta pa. Kí lẹ lọ ń ṣe Mẹ́kà? Ẹlẹ́ń jókòó fásitàánì. Ṣé ẹ mọ̀ pé orí ara yín lẹ̀ ń lẹ́kọ̀ọ́ mọ́ ni? Òfò lẹ máa ṣe bí omi ẹ̀fọ́. Màmá yẹn lòun ti ṣí ẹ 19 lórúkọ Jésù ẹ̀rọ ànúgbà 21 times ni mo pè é. Ẹni àkọ́kọ́ tó bá kọ́kọ́ ṣe 21 times. Mo máa súre méje sí ayé ẹ̀. Mo fẹ́ jẹ́ kẹ́ ẹ sí ọ̀rọ̀ yìí ni. Káwọn wèrè, àwọn asínwín tán múyàn kiri, kán mọ̀ pé a ò bẹ̀rù wọn. Àwa tí ẹ fẹ́ kẹ́ ẹ wá gbé wa. Orí èmi ò ní dákẹ́. Mi ò ní dákẹ́ o. Torí pé ìdí tí èmi ò ní fi dákẹ́ ni pé ohun tẹ́ ń ṣe tẹ́ ẹ bá lè bọ́ sí all the world. Àbí kí lẹ́ ń pè? Gbogbo àgbáyé. Thank you. Kí Buhari bọ́ sí gbogbo àgbáyé kó sọ pé lóòótọ́ ni wọ́n ń pààyàn o. Ọ̀ṣínbàjò bọ̀ọ̀dá yín akúrú ń tiẹ̀. Ó ti sọ pé it is normal. Ọmọ́táyọ̀. Torí pé orí ọ̀rọ̀ yẹn ṣí ẹ̀. Lẹ́ẹ̀ 21 láì sì tan Ọlọ́run ìpín rẹ̀ jẹ. Níbi tí ìran rẹ̀ ò dé láyé rí. Mo gbàdúrà fún ọ nínú ọjọ́ kìíní nínú oṣù kẹsàn-án. Lọ ríre gbà lórúkọ Jésù. Ọ̀nà kì í dímọ́jọ́ kó má yọ. Ọ̀nà ò ní dímọ́. Ẹnìkan ilẹ̀ ò ní mọ́.
Táfọ́jú tẹranko ló máa rí pé ọ̀yẹ́ là, ọ̀nà kó là fún ọ. Tó bá dé tí òkun kò mà dáwọ́ rúrù, àṣeyọrí rẹ ò ní dáwọ́ dúró. Gbá bí ilẹ̀kùn àgándì ò bá sinmi, ẹni tó yẹ kó ràn ọ́ lọ́wọ́ débi àṣeyọrí láyé kó máa wá ọ kiri. Gbọ́ mo sọ bí ẹ̀dá bá jẹ́ àtọ̀, bọ́kùnrin bá dé àtọ̀, bọ́mọdé bá rìn àtọ̀, ẹranko bá rìn àtọ̀, gbogbo ibi tó bá wù kó dé láyé olóore kó tọ̀ ọ́ lẹ́yìn. Ó sàmì tó nítumọ̀. Gbọ́ mo tún wí ilé ẹ̀kan tó kù yìí sí. Òjò láyé ń dá dúró. Gbọ́ mi dáadáa, a kì í rá ìrì dúró. Ayé ò ní dá ọdún ṣeré. Jẹ́ n bá ìwẹ́lẹ̀ sí. Ọ̀nà àrà ló mímọ̀ fi ń wọnú àgbọ̀n. Látẹ̀ní lọ ayé gbà rẹ padà. Wọnú ògo lọ. Kò sì ráàánú gbà. Jésù náà agbára wa. Àmín. Ọmọ táyé ń fẹ́ àsáàní. Lórúkọ Jésù. Gbọ́ bẹ́ẹ̀ kò ló bá fẹnu kanlẹ̀, ilẹ̀ alanu. Bókété bá fẹnu kanlẹ̀, bá fìdí rẹ̀ kanlẹ̀, ilẹ̀ alanu. Látẹ̀ní lọ gbogbo ọ̀nà tá a dí mọ́ ọ, ó yá kó là fún ọ lórúkọ Jésù. Gbọ́ ibi àgbàrá bá mórílé ọ̀nà ni. Gbogbo ibi tó o bá dáwọ́lé lọ́dún yìí, nínú ètò kù lọ́dún yìí, wàá rọ̀nà lọ. Yorùbá sọ pé gbogbo igi tí elégbèdé bá fọwọ́ bà ó máa ń dún ni. Gbogbo ibi tó o bá fọwọ́ kàn láyé lórúkọ Jésù lọ rọ́nà lọ́mbẹ̀ kó máa dún fún ọ. Gbọ́ mi dáadáa, àrá kì í sán kó gbàgbé ohùn rẹ̀ sílé. Látẹ̀ní lọ ohùn rẹ̀ kó fọhùn ní gbogbo ayé. Gbọ́ mi dáadáa, orí ayé ò ní burú ká faṣọ pupa sí òkú. Aláṣọ funfun ò ní rìn nínú òkùnkùn kọjú ó má rí. Níbi táyé gbé ọ pamọ́ sí, ogun ọ̀run gbé ẹ ní gbangba. Yóò dára fún ọ. Ọmọ táyé ń fẹ́ ṣó orí àmì ṣe, ta ló tún wà ń bẹ̀? Gbọ́ tí mò ń sọ rèé, ẹ wá ní a má ṣépè, ẹni a má sọ̀rọ̀. Ṣé ṣe ń tó dáa tẹni a má sọ̀rọ̀ ni? Ṣé tó ń tó dáa ni? Bíbélì sọ pé bí ìwọ bá ṣe rere, ó ní ara ò wá yá ọ. Ṣẹ́yìn ṣe rere ni? Ìtẹ́ ń bá lọ yìí, ìpè mi ló máa pa yín, ẹ ò ní sinmi. Gbọ́ koríko ojú omi kì í sinmi. Kò sí bàtà ní sí lékè odò, ojú oré ní lékè omi. Èmi ni màá lékè gbogbo yín. Bẹ́ẹ̀ wù kẹ́ ẹ pọ̀ tó, bẹ́ẹ̀ wù kẹ́ ẹ tó jù bẹ́ẹ̀ lọ. Àyàfi dẹ́ ẹ bá yọ̀ǹda àwọn ajísírẹ́tọ̀ yẹn. Torí olè ni yín, ìkàsí ni yín. Owó tí wọ́n ní kẹ́ ẹ pín, wọ́n béèrè lọ́wọ́ mínísítà yín. Wọ́n ní báwo ló ṣe fẹ́ pín. Wọ́n ní wọ́n là láàlẹ̀. Ẹ dákun báwo lẹ ṣe fẹ́ pín. Ṣé ètò ẹ pín nínú coronavirus? Tẹ́ ẹ sọ pé àwọn ọmọ ilẹ̀ Yorùbá ò ní ìdí owó. Wọ́n ní àwọn ọmọ wọn wà nílùú òkè òkun tó ń tọ́jú ìyá rẹ̀. Ṣùgbọ́n ẹ lè lọ máa kówó fún àwọn olórí burúkú, àwọn apànìyàn. Èyí tẹ́ ń kó nǹkan wọlé. Ẹ lè declare hip hop ní terrorist. Ẹ dákun nígbà tẹ́ ẹ bá wá declare Yorùbá nation ní àwa náà terrorist. Kí lẹ fẹ́ declare fún àwọn Boko Haram? Kí lẹ fẹ́ declare fún bandits? Ẹ mọ̀ okay, àwọn ni innocent àbí? Ṣé innocent la fẹ́ pè wọ́n? Àwọn wọn ò ṣẹ́ ń tí wọn, orí yín ti dàrú. Ṣé ẹ rí i pé ìjọba tẹ́ ń ṣe, ìjọba òfò lẹ́ ń ṣe? Ìjọba òfò ni, because tẹ́ ẹ bá ṣèjọba òfò, ìjọba olórí burúkú aninilára, ẹ ò ní máa sọ̀rọ̀ rádaràda. Tẹ́ ẹ bá dé airport, ọ̀tọ̀ lẹni tí ó máa gbẹ́rù sínú ẹlẹ́rù, wàá máa lọ, ọ̀tọ̀ ni tí ó máa kó nǹkan burúkú sẹ́yìn mọ́tò. Gbogbo ayé yín wá bàjẹ́ po. Ìkan ògbé kan bí olówù jàǹgbó. Ẹ tún máa múyàn tipátipá o, àbí ṣé ẹ̀yin tẹ́ ń bẹ nílùú òyìnbó, ẹ dákun ẹ bá ń dáhùn yes or no yìí. Ṣé tipátikúùkù lẹ fi ń gba coronavirus abẹ́rẹ́ ni? Ẹ dáhùn. Ṣé yes àbí no? Ṣé tẹ́ bá ti jẹ́ pé lóòótọ́ lẹ̀ ń fipá, wọ́n fipá mú yín, wọ́n wá ń ká yín mọ́lẹ̀, wọ́n ní tẹ́ ẹ̀ bá ti gba coronavirus, gbọ́ mi dáadáa, ẹlẹ́ ò ní fún wọn lóúnjẹ, wọn ò ní pínwó fún wọn. Dákun, ṣé lóòótọ́ ni? Tó bá jẹ́ bẹ́ẹ̀ bá ń tẹ yẹ́ẹ̀sì o. Ṣùgbọ́n tó bá ti jẹ́ pé rárá, ìwọ tẹ no, Olúṣẹ́gun, ẹ mà ṣeun, wọ́n ní no, wọn ò fipá mú yàn. Ẹ wo Akérédolú, onírùngbọ̀n funfun, òun náà mà sọ, ó lóun fẹ́ fipá mọ́ wọn ará Oǹdó.
àgbàdo ẹ pàpáyà by force ẹ ò ní gbowó oṣù tẹ́ ẹ bá ti gbọ́ coronavirus ẹ rí pé dáadáa ẹ wo Godwin gan tá tuntun ẹ tún sọ pé àréyàn o pé ó kọ̀ pé wọn ò jẹ́ kán fún Fúlàní jẹ o òun náà tún fi kán pa ṣé ẹ fẹ́ gbowó ń bẹ̀ ni àbó fò lẹ́fẹ́ ṣe ok a ò gba abẹ́rẹ́ coronavirus bóyá torí ìyẹn lẹ́ẹ̀dẹ̀ tí wàá sọ pé mo tàpá sófin kí ni kí èwo làìsàn wèrè ṣé èmi máa ń sọ fún yín ẹ yé parọ́ fún wa. Mo fi Kristi búra bíbélì ní ká má fi ti ń bẹ nínú bíbélì àbí ohun tí ṣe pẹpẹ ká má fi ṣe búra ṣùgbọ́n èmi fẹ́ lè búra fún yín coronavirus ò sí Nàìjíríà wàláì tàláì súnmọ́ bí láyà sí àtúntò fi ti mùsùlùmí sí mo fọlọ́run sẹlẹ́rì kò sí coronavirus ẹ̀tàn lẹ́ ń tàn wá a ò tí ì mọ̀ ti Sanwó-Olú torí ó ti mọ̀ pé ọ̀rọ̀ òun lòun máa ń tànú ọjà kò yá àti ìsọ̀ kankan adèrè tí ọ̀rọ̀ rẹ̀ mo mọ̀ pé títí Friday a tún nípa tìpá tí kùkù ẹ gbọ́dọ̀ lọ gba coronavirus yìí o tìpá bóyá abẹ́rẹ́ sọmọdọ̀ bọ́dá fẹ́ fún yín abẹ́rẹ́ ẹ̀yà àmọ́ṣà gba abẹ́rẹ́ tí ó pa ní lẹ́nu mọ́ nígbà tẹ́ ẹ bá wá gba abẹ́rẹ́ ẹ wàá máa wò bí ọ̀bọ wọ́n ní ẹ tó kó wọn sẹ́yìn ní Ẹdó wọ́n ní ká lọ fẹ́ yẹ ọlọ́pàá gbé kó wá bá wọn lọ́fíìsì ẹ̀yin náà tètè mú lẹ́tà ránṣẹ́ sí mi o ẹni kí n wá bá yín ń wàá béèrè lọ́wọ́ yín láti Genesis to Revelation ẹ dákun ibo ni Abraham ti gba abẹ́rẹ́ ẹ dákun ẹ sọ fún mi ẹ sọ fún mi ibo ni Jésù ní àwa fún yàn lábẹ́rẹ́ ẹ dákun Jésù tó fún mi nígbà wọn ò bá ní coronavirus pápátá ẹni ṣọ́ọ̀ṣì ò ní sí ẹ̀gbọ́n Akérédolú tí ò bá jẹ́ pé ẹ̀jẹ̀ ti ta sí lọ́pọlọ ó ní wọn ò ní wọnú ṣọ́ọ̀ṣì ṣé nígbà tí coronavirus náà ti gbogbo ṣọ́ọ̀ṣì ṣé wọ́n wọnú ṣọ́ọ̀ṣì nígbà náà orí rẹ̀ burú dádì ṣé abẹ́rẹ́ tán fún bọ̀dá Buhari ṣó náà fẹ́ fún yín sábẹ́rẹ́ tán fún bọ̀dá Buhari náà fẹ́ fún yín ẹ má para yín bí òyìnbó rẹ̀ ẹ wò mí ò ní ẹ má gba abẹ́rẹ́ o ṣùgbọ́n tí mò ń sọ ni pé ẹni tó bá wù kó lọ gba abẹ́rẹ́ kì í ṣe tipá kì í ṣe àfiṣe kì í ṣe tipá tí kúùkù ẹ dákun ẹ tún sọ pé ẹni tí ó bá ti gba coronavirus òun gan ò gbọdọ̀ wọ báǹkì wọ́n ní a máa wá mú lébẹ̀lì wa a ó wá gbé sáyà pé a ti gba coronavirus o a ti gba coronavirus o a ti gba ok a so mọ́rùn wọ́n ní a máa so mọ́rùn bíi ti máa ń kele a máa gbé kiri coronavirus a ti gbà ẹ rí pé ń ṣí èrè ẹ ti ń ṣí èrè àwọn dókítà ló wà ń bẹ̀ yẹn àwọn wo ló fẹ́ fún wa lábẹ́rẹ́ àwọn wo ló fẹ́ là wá lọ́yẹ̀ dókítà strike ẹ̀rí tí wọ́n ṣe ẹlẹ́ẹ̀ní sanwó oṣù fún wọn táwọn bá padà nígbà táwọn ọmọ ọlọ́mọ kàwé tí wọn ò rówó oṣù gbà ẹ̀ẹ́dẹ̀ wá ní a máa wọlé ṣé ẹ̀rí pé jẹ́ ti ta sí yín lọ́pọlọ ni ẹ wá ní pẹ́pẹ́sẹ́ o pásítọ̀ tó ń wàásù ti ẹ̀ jẹ́jẹ́ òun náà lẹ fẹ́ mú nígbà torílẹ̀-èdè ò bá fara rọ ènìyàn lè líjà tó ní kójò ó má rọ wọ́n ní pásítọ̀ tó ní kójò ó má rọ ọmọ rẹ̀ gan ò ní jẹ tíra orílẹ̀-èdè yìí náà lájọ wà kò fara rọ orílẹ̀-èdè yóò sún wọn kò tiẹ̀ dá ó burú jáì orílẹ̀-èdè pànìyàn láwà orílẹ̀-èdè fẹ̀jẹ̀wẹ̀ ibi tí wọ́n ti ń bẹ́ni lórí ṣọ́dá wọn ò tí ì ṣe tó èyí nínú Sódómù àti Gòmórà kí bàbá mi ó tó pa wọ́n rẹ́ ẹ̀yin wo lẹ wà ń bẹ̀ ta ló gúnyán fún yín tẹ́ni tọ́bẹ̀ òṣòro ẹ gbà nínú eléyìí tá à ń lọ yìí à ń lọ second round là ń lọ báyìí ìgbà díẹ̀ náà ló kù àsìkò díẹ̀ náà ló kù èmi ti sọ fún yín mo ní orílẹ̀-èdè yìí bẹ́ẹ̀ fẹ́ o bẹ́ẹ̀ kọ̀ ẹ̀yin lẹ ó jà fúnra yín torí a ti kọ́ pé nígbà tí a bá mú olùsíwájú síwájú yín ṣùgbọ́n ẹ kọ̀ láti lè sọ́pọ́ọ̀tì ẹ padà wá jìyà láti tẹ̀síwájú. Nàìjíríà àwa la ní bambú tó pọ̀ jù ọ̀parun ló ń jẹ́ bẹ́ẹ̀ o ọ̀parun a lè jẹnẹrétì gáàsì lára ẹ̀ gáàsì wa ló lágbára jù kí ló dé tó jówó owó gáàsì wa ló wá wọ́n pàkéjì is always 700 naira láti 250 pàkéjì láti 150 ó di 250 from 250 ó di 700 naira ẹ padà lóko stóòfù àbáṣà wà ń bẹ
kó sawdust bíi ti gbàgbà táwa ń kékeré nílò lo gáàsì tí ìmọ̀ kankan ṣèbí Tinubu ń pínwó fún yín wá wẹ̀ tán jẹ́ olóòbù kú tẹ̀ ń ṣe káàkiri èbí mo ṣe kan fún yín lọ́jọ́ sí ẹlẹ́ọ̀gbọ́ mo fi ìyá wọ̀nyí ìyá tí ń bẹ lẹ́yìn tó ṣọ̀gá lọ́mọ tí mo gbé wá ń gbà náà tí mo ń fàṣẹrẹ pé wo ìyá yìí ló sọ pé òun ò ṣòṣèlú mọ́ yìí adúrú bó ṣe fún wọn tó adúrú ìyà tán fi jẹ̀yà yẹn mo yẹ wọn lọ́mọ tán dálẹ̀ wọ́n tuntun tàn yín jẹ́ sìn wọ́n náà gbé ìwé kan wá wọ́n fẹ́ fún yín lówó gbogbo ẹ̀yin tẹ́fẹ́ ṣèbí àdẹ̀ ti sọ pé no election ẹ̀yin náà fẹ́ lọ gbowó fà rí pé orí yín ti dàrú jókòó sílé ara yín kẹ́ ẹ máa bẹ́ẹ̀ ṣe ń ta ata yín tẹ̀sí lówó kẹ́ ẹ máa fi jẹun wà lẹ́ẹ̀lẹ́ òforúkọ kan lẹ̀ wọ́n fẹ́ fún yín ní pẹ́pẹ́sẹ́ o wọ́n fẹ́ fún ọ lówó owó orí burúkú náà orí burúkú lẹ́gi mọ́ yín pẹ̀lú fọ́ọ̀mù ìranù tẹ́ ń kó káàkiri bẹ́ẹ̀ ni ó dìbò wọ́n wọlé ṣùgbọ́n lọ́dún yìí 2023 gbà kí mo pé wo àwọn ìlú yíbò wọ́n declare ọjọ́ Monday bó ṣe tún reduce pé ókè o jẹ́ káwọn ọmọ wa ṣe wàhálà tán kán ṣe jáàmù tán ká continue kó sì wà hold mami wọ́n máa hold ẹ̀ ní Monday ìyẹn ìjẹta wọ́n máa mú dání wọn ò máa jáde kí ló jẹ́ pé elébi ní gbogbo ilẹ̀ Yorùbá wọn ò já jáde ibi dẹ̀ ti pa wá mọ́lẹ̀ o kógun ó tó délẹ̀ tí ń lérí kógun ó délẹ̀ tí ń lérí ogun dé tán lè lọ bàbá yín ń sálọ bí ewúrẹ́ ìyá yín ń sálọ bí àgùntàn omi ìrèké ni wọ́n ṣe mu ó yá o ẹni bá mọ̀ bẹ́ẹ̀ ó yá ká lọ o ó yá o ẹni bá mọ̀ bẹ́ẹ̀ ó yá ká lọ o. bá a ṣe ń pariwo bí ẹlẹ́pọ̀n kan rèé tẹ́lẹ̀ ò ní gbọ́ pẹ́pẹ́sẹ́ o ẹ̀rí ń tó sọ ìjà náà ń tó wọ́n ń ju síà fún wọn. ṣé lójú lásán ṣé ẹ ní sùúrù ẹ dákun ẹja béèrè lọ́wọ́ ara wa ṣé àwọn tó ń bẹ lábújá ń sẹ́yìn náà ń jà á fún wọ́n pọ̀ ọmọ sẹ́nitọ̀ ẹ dákun kí náà rí sọ sí ṣèbí tí ọmọ sẹ́nitọ̀ náà pa tí pépà gbé tẹ́yìn fi ń sọ̀rọ̀ àìmọye ọmọ bàbá ńlá bàbá wa tán ti pa táyì ní kankan ò gbọ́ ìsó inú ẹ̀ kú ni àmúmára wọ́n pa 16 wọ́n pa 20 wọ́n pa 25 wọ́n ṣe mass burial lọ wọ́n á bẹ́rí ẹlòmíì wọ́n á dẹ̀ gbé sókè báyìí ó ń bọ̀ àwọn làǹdẹ̀ẹ́dẹ̀ irú àwọn làǹdẹ̀ẹ́dẹ̀ ńlẹ̀ Yorùbá mo dẹ̀ ń ké tó bóyá àti kúngbà náà ṣùgbọ́n a ó fẹ́rìn ìjọba ẹ̀wẹ̀kú ẹ̀wẹ̀lẹ̀ orin tí mo kọ fún Tinubu lọ́jọ́ yẹn nìyẹn mo dẹ̀ sọ mo ní yóò dànù nígbà tó lọ ilẹ̀ Haúsá láti bẹ̀ London ṣé tó bá jẹ́ bí àwọn dókítà tí wọ́n ṣe ń strike nìyẹn ṣẹ́yìn náà wọ́n á lọ London bàbá gújẹ́gújẹ́ ikú ni èrè ẹ̀ṣẹ̀ rẹ̀ pé mo ti sọ fún ọ mo ní o ní oore ọ̀fẹ́ di on the 14th of last month ṣùgbọ́n lẹ́yìn ẹ̀ tó o bá jáde sí gbòòrò kó o sọ fún àwọn èèyàn pé ẹ dáríjì mi ọ̀run sọ pé ikú ni èrè ẹ̀ṣẹ̀ yes and I said it outside ikú sì ni kò síjọ́ tó ní kó ṣùgbọ́n yóò yá kíákíá hallelujah àwọn gómìnà kí ló dé tẹ̀ ṣe rádaràda kí ló dé tẹ̀ fipá mú wa pé ká lọ gba ṣáà ń jagun bí ẹrú ni ṣé tí tábà tẹ̀ fẹ́ fúnyàn ní coronavirus ṣèbá máa wọlé skul ṣe lọ máa pín owó fáwọn tíṣà ṣùgbọ́n tẹ́ ẹ bá fẹ́ campaign tẹ́ fẹ́ gba voters card ẹ mọ̀ bẹ́ ṣe ń mú wa mọ́lẹ̀ bá ṣe ń gba BVN àbí kíni BVN ẹ mọ̀ bá ṣe ń gbà á mọ̀ bá ṣe gba national ID card ṣùgbọ́n ẹ mọ̀ bẹ́ ṣe fẹ́ pínwó rí pórí yín ti dàrú ẹ̀yin ò mọ̀ bẹ́ ṣe fẹ́ pínwó ẹ máa bọ̀ máa kọ́ yín ẹ̀yin ọ̀dẹ̀ ẹ gba BVN ẹ fi pa mú wa ẹlòmíì fi 20,000 ṣe BVN kan má ba blọọkì láìní ẹ ẹ mọ bẹ́ẹ̀ ṣe ń gbowó NEPA ẹ̀yin ará Èkó
sanwó ìpè àti bọ̀dá yọjú yọbọ́. Ẹ̀yin náà mọ bóyá ẹ bá yín gbowó land use. Àbẹ́ mọ̀ bá yín gbowó land use. Gbogbo ilé kọ̀ọ̀kan mọye tó wà ń bẹ̀. Mọye gbogbo land use tó wà ní Lagos State. Àbẹ́ ẹ̀ ní nọ́mbà ẹ̀ lọ́wọ́. Ẹ ṣe mọ̀ pé ilé Mrs. Lágbájá ò tí san land use ẹ lọ mú fáìnì fún. Bákan báwo ni lọ́mọ ṣe mọ gbogbo ẹni tó wà ládùúgbò ẹ̀. Ẹ̀dẹ̀ lẹ́ẹ̀mọ́ abẹ́ ṣe fẹ́ pínwó. Ṣẹ́ẹ̀rì pórí yín ti dàrú. Ṣùgbọ́n tẹ́ bá fẹ́ gba ní national ID card ti wà bọ́ọ̀ta. Ẹ lè gbé membership jáde káwá máa gba membership. Ẹ jẹ́ kí Ọ̀ṣínbàjò wá pínwó. Ṣé bóun ló pín owó trading money. Ẹni kó bọ́ọ̀ta kó tó wá pín eléyìí. Vice President aláìlójútì. Ṣé bóun náà fi shut up ẹ. Èmi mo ti sọ fún yín rí. Trading money tó pín. Ṣé bóun náà ló pín tó da wàhálà alẹ̀. Òun ni Yorùbá ẹ jẹ́ ronú. Èmi wọ́n máa sọ fún yín. Tẹ́ bá ronú apatẹ́sàn ní ògbé yín ẹ wá nǹkan ṣe. Kí mo pè ẹ dákun ẹ wá nǹkan ṣe. Ẹ já ṣe nǹkan. Kì í ṣe gbogbo ẹnu la fi ń sọ̀rọ̀. Ẹ ṣe nǹkan. Ẹ ṣe ń jàre ẹ̀yin ọ̀dọ́. Ẹ ra àánú gbà. Ayé òní sọ yín dira dáadáa. Àwọn kan ní tàpólò, àwọn kan ní ti Pọ́ọ̀lù. Wọ́n ní ẹ fi wèrè lẹ̀ ajá ní ń gbó kò ní dáa fúnra díran yín. Ìrìn àjò. You call it is easy for someone to have ìwú kí lẹ máa ń pè ní òyìnbó ìwú orí. It's not easy. Ìyà ní jẹ́ bẹ́ẹ̀ fẹ́ lómi. But Ọlọ́run wà lójú iṣẹ́. Alágbára wà ń bẹ. Ọ̀gá ògo wà ń bẹ. Ẹ fi àwọn ọkùnrin rẹpẹtẹ lẹ̀. Ta ni o? Ẹ fi àwọn ọkùnrin rẹpẹtẹ lẹ̀. Ẹ ti obìnrin mọ́lé. Ṣé rí pé stupid? DSS orí yín ti dàrú. Ẹ wá máa kó pásítọ̀ káti ẹ̀ pọ̀ ń bẹ̀. Ráwọn pásítọ̀ tá ń gbà àwọn èèyàn. Ráwọn yẹn kó. Ráwọn bàbá tó jẹ́ pé àkáǹtì ṣọ́ọ̀ṣì wọn òun náà ń jówó ìjọba kó sínú ẹ̀. Ráwọn yẹn gbé. Tán ra fly jet, tán ra jet, tán kọ́lé òfò kiri. Àìmọye ilé ṣọ́ọ̀ṣì. Ẹ wo ti màmá Ẹ́sítà Àjàrí. Àìlè ìjà ní tábàbà mi ò débí. Èmi ò bẹ̀rù ẹnikẹ́ni. Ẹni tó lè máa pa ara tí ò lè pẹ̀ mí. Ẹ wo ṣọ́ọ̀ṣì ìyá Àjàyí. Ẹ wo ṣọ́ọ̀ṣì yẹn bó ṣe pọ̀ tó. Dádì, ṣé Jésù fẹ́ sọ̀kalẹ̀ síbẹ̀ ni? Ìbéèrè ni o. Ebi sì ń pa wá nílẹ̀ Yorùbá. Ẹ ń sí èrè mọ̀. Mọ̀ tẹ́ ń ṣe. Ṣé bí Orímọládé ṣe ṣe nù? Àbí báyọ̀ wà lọ́lá ṣẹṣẹ tí ẹnu ni. Ṣé bí Jésù gan tí gbogbo yín ké pè tẹ sọ di business center tẹ́ ń tẹ̀lé. Àwọn kan fi ìpọ́njú gba Jésù ni. Báwo ni Stephen ṣe kú? Báwo ni Paul ṣe kú? Ikú wo ló pa Pétérù? Gbogbo àwọn ènìyàn ńláńlá tó tẹ̀lé Jésù wọ́n ju Jésù lọ. Ikú wo ni wọ́n kú? Yàtọ̀ sí Judas Iscariot tó pokùnso. Nígbà tán fẹ́ pa Stephen tán kọ́wọ́ rẹ̀ sókè wọ́n sọ lókùúta pa wọ́n fẹ́ sọ pa Pétérù ó ní ẹ má kàn mí bí olùgbàlà ẹ forí mi sísàlẹ̀ kọsẹ̀ mi sókè. Àwọn ò ka Bíbélì débẹ̀. Àbí ẹ̀yin ò ka Bíbélì débẹ̀. Ẹ kà débẹ̀ ẹ rojú ayé bí. Ṣé lérò bàtàràbàtà tẹ́ ń kọ́ káàkiri yẹn? Mami, kí ni rìsọ́ọ̀tì sí owó yín? I'm still coming a day for you, ma. Ẹ má bínú o. Tẹ́ bá lè bọ́ tẹ́ ṣàlàyé ẹ o. Àwọn ọmọ aláìní bàbá aláìní ìyá pọ̀ ń títì. Ẹ jẹ́ ìran létí. Ẹ má bínú pé mo fẹ́ dárúkọ ẹni. Èmi ò mọ̀ rí. Ṣùgbọ́n mo kà rí àwọn èèyàn kan ròyìn yẹn mo dẹ̀ gbọ́. Ròsí wo ń kókó Ròsílà. Bó bá tiẹ̀ jówó olóṣèlú náà lòun náà kó jẹ. Torí àwọn kan ní ara owó Babangida ní Ròsílà kó. Èmi ò mọ̀ o. Ṣùgbọ́n mi sì wádìí rẹ̀. Ṣùgbọ́n yìí tó ṣe táwọn èèyàn tí mo mọ̀ tó sì sọ fún mi ni pé wọ́n ní Rosila Foundation òun ló sọ wọ́n di olówó. Rosila Foundation
òun ló sọ wọ́n di oní machine tá fi ránṣọ. Rosila Foundation ló pé oúnjẹ fún wọn nígbà coronavirus. Níbi kan tí mo ti lọ wàásù, gbogbo wọn bẹ̀rẹ̀ sí sọ, mo ṣe bíi pé mi ì gbọ́. Màmá Ẹ́sítà, màmá Àjàyí o, ẹni Àjàyí ò gbà, igúnnigún ní gbarú bàbá wọn. Ṣe ṣọ́ọ̀ṣì kò wá fẹ́ jẹ láyé sma. Ilé yẹn tẹ́ ẹ kọ́ yẹn, ṣé àwọn mẹ̀kúnnù ló wá lóbẹ̀? À ń lọ ṣọ́ọ̀ṣì, lift tún gbé ẹ sókè, tómi bá ru sókè yóò gbé gbogbo yín lọ lọ́jọ́ kan ni. Mami, ebi ń pa àwọn èèyàn, ẹ̀ẹ́pọ̀ àwọn èèyàn, ẹlẹ́ǹkọ́ ṣọ́ọ̀ṣì òfò, àwọn wo ló fẹ́ lọbẹ̀? Ẹ dákun, ṣé ìyá Sàlí ń bọ̀ láti London àbí Bádìrìn àbí kí lẹ́ ń pè Bádìrìn? Àwọn náà ń bọ̀ wá Nàìjíríà wá worship bẹ́ẹ̀. Ní ìlú òyìnbó tẹ́ gbé yẹn, auditorium wo ló tó bẹ́ẹ̀ yẹn láì jẹ́ national Wembley Stadium? England stadium wo ló tóbi jù mí? Ok, ẹ ṣe wọ́n ní Wembley. Ní England wọ́n ní Wembley ló tóbi jù ń bẹ̀. Ẹ béèrè lọ́wọ́ màmá Àjàyí, ṣọ́ọ̀ṣì tiẹ̀ ṣe fẹ́ sọ di Wembley Stadium ni. Can you imagine? Mo lọ sí Warri. Ṣọ́ọ̀ṣì kan wà ní tá bá fẹ́ wọnú Warri. Wonderful land àbí kí lẹ máa ń pè é. Ṣé ló dàbí ọ̀run rere? Kí ló dé? Ṣé Jésù ń bọ̀ ni? Ọláìtàn mi ò gbóyìnbó. You are under the wọ́n ní mo wà lábẹ́ ààbò Ọlọ́run. Ẹ ṣeun jàre. Sábà pé àwọn màmá Àjàyí, àwọn ọmọ kándù tàn tí wọn, àwọn sì mórí òkè lọ, wọ́n sì máa ń lẹ̀mí, ẹlẹ́mìí sì máa ń sọ̀kalẹ̀ ní ṣọ́ọ̀ṣì wọn. So mọ̀ pé àwa ò lẹ̀mí, àwa ò sì máa dúró àgbà, ọ̀rọ̀ yìí náà la máa sọ. Ṣùgbọ́n mami, mi ì lẹ́ burú o, mi ì lẹ́ ṣèkà o, ṣùgbọ́n mami ẹ máa help àwọn èèyàn. Mi ì sọ pé help o, ṣùgbọ́n kò tí ì tó. Ṣọ́ọ̀ṣì yẹn kọ́ la fẹ́ jẹ, ìyẹn kọ́ ló fẹ́ gbé yín dọ̀run rere. Solomoni kọ́lé fọlọ́run, ó ṣùgbọ́n tún àwọn ènìyàn lọ́wọ́. Alhaja Moturatu, God bless you. Ẹ ṣeun o, ẹ̀mí tí yín náà gùn. Pópóọlá Adékúnlé, lórúkọ Jésù ẹ ò ní sọnù. Àwọn ibì kan wà ní Nàìjíríà ayé yìí tó yẹ pé kẹ́ ẹ máa ṣe. When you are talking about Alákìjà, àwọn ilé tó dá ní London àwọn ń gbé tiwọn. Ṣùgbọ́n ilẹ̀ Yorùbá ń sunkún lọ́wọ́, àwọn ò rántí ilẹ̀ Yorùbá. Òde lẹ ti dá ẹ̀dá ńlé. Òun náà mo ṣe sọ fún yín, mo ní lákòókò kan bọ̀ wá tá a máa ròyìn yín iṣẹ́ tẹ́ ẹ ṣe. Ẹ ó gba èrè rẹ̀ ìgbà tí Jésù bá dé. Ohun tẹ́ ṣe láyé yìí kò gbé ẹ fi pamọ́ sọ́run rẹ̀. Ẹ̀yin pásítọ̀, a máa ròyìn ẹ̀. Mọ́tò 16 lẹ nínú kọ́pàǹdì. Àwọn ọmọ pásítọ̀ ẹ̀yìn yín dẹ̀ ń fẹsẹ̀ rìn. Wọn ò ní káàkan. Bí Jésù ṣe ti ẹnìyàn àbí? Jésù gun kẹ́tẹ́kẹ́tẹ́. Ṣé Jésù gun fly jet nígbà tí ẹni àbí? Separate jet. Kí ni a máa ń pè gan? Jet kí ni a máa ń pè? Ó ti dé, ó ti tákòkò. Jésù ń bọ̀, kò ní pẹ́ dé mọ́. Bàbá mi ń bọ̀ o, kò ní pẹ́ dé. Yóò yọ lọ́wọ́ sánmọ̀. Gbogbo ojú ni yóò rí nígbà tí ó bá ń bọ̀ wá, àbí? Orin tẹ́ ẹ̀kọ́ káàkiri náà nù ni. Ìkan náà tẹ̀ tún bọ́ sórí social media, ó ní Jésù ò ní dé mọ́, ẹni tó bá ti kú. Àwọn náà tó kẹ̀yìn Bible, sẹ́ẹ̀rí pé ó níranù nìyí. Nǹkan wọ̀nyí làwọn dìdìrì yín ńgbà tẹ́ ẹ̀ ní nánú. Ẹ ṣe jàre àti mi tó kọ̀ yẹn. Kẹ́yìnsọ́lá Balógun, orí rẹ̀ ò ní gbàbọ̀dè, wàá dẹ̀ ráàánú gbà, ayé ò ní sọ dé rádaràda. Má sọ pé mami help Nigeria o. Mami help ilẹ̀ Yorùbá, we are Yorùbá. This program is for Yoruba. I'm not do program because of Nigeria. Because I'm not Yoruba in Nigeria. I'm from Ondo. Ondo Egi. Omamula mi jiseye. Ondo mi Yoruba de mi yi. Agbo. Tombe shembe Yoruba mi shesi. Mi ma Nigeria. To yan ji ati ku tipẹ́ tipẹ́.
ẹni èdè rúùlù wọn gan ti lọ́run àpáàdì bó ṣe wà nìyẹn torí bíbélì sọ pé ẹnikẹ́ni tó bá ti ta ẹ̀jẹ̀ ènìyàn sílẹ̀ ọ̀run àpáàdì ló ń lọ. ìjọba tó dẹ̀ wà láyé láti ìgbà tán ti ń ṣèjọba Nàìjíríà ìtàjẹ̀sílẹ̀ yóò ṣẹlẹ̀ rí. That is it. gbogbo tá ẹ ń ṣe gbogbo tá ẹ̀yin pásítọ̀ ń ṣe tán fi ń fàyà yín sí pé anybody tó bá ti ẹ̀yin pásítọ̀ kan náà kọ́lẹ́ lọ́bẹ̀ ni. àìmọye pásítọ̀ tó gbàpótí nígbà tó yá bú wa ẹ̀yin torí pé ẹ jáde join olóṣèlú ló jẹ́ ká máa fìyà jẹ wá ṣe bẹ́ẹ̀ yìí náà ti wà nínú olóṣèlú vice president pásítọ̀ ni. àìmọye pásítọ̀ ní house of rep àìmọye pásítọ̀ ní gbòòrò torí àìmọye pásítọ̀ tó pè mí pé ṣèbí pásítọ̀ náà ni wọ why do you are boxing pastor ṣẹlẹ̀ òun fẹjọ́ yín sùn wọn ni mo ní you are so stupid sir. ẹ ń ṣèbàjẹ́ bíbélì ní kọ́kọ́ yọ ìtí tiẹ̀ yọ ìtí lójú ẹ báyìí kó fi wọn rẹ̀. sáfọ́jú ni yín ni àwa tá a já fọ́jú gan-an a máa tá à ń sọ. ẹ ṣe jàre you now talking àbí báwo lẹ ṣe sọ you are now talking. Mama should help supporting Nigerian nation. Yes. Tí wọn ò tiẹ̀ fẹ́ support Yorùbá nation kán sì máa ha oúnjẹ fún wọn mọ́. Kán máa sọ oúnjẹ fún wọn ọmọ skul káàkiri. Àwọn ọmọ yẹn kán máa dáná oúnjẹ fún wọn. Tẹ́nìyàn bá a sọ̀rọ̀ kó sọ̀rọ̀. Àwọn ìyá kan wà lẹ́gbẹ̀ẹ́ ọjà ń bẹ̀ yẹn kó máa hàn wọ́n lọ́wọ́. Kí ìyá yẹn dédé gbé irú owó yẹn àwọn ọjà tó ń tà ní 30 million yẹn kó lòun ra ọjà yẹn pa. Mama, ẹ máa tajà, ẹ máa ṣe bó ṣe wù yín nínú ẹ̀. Àwòrò yín tó ṣe. Ó dọjà mélòó náà ń tà ní nọ́ọ̀tì. Ó di ọjà mélòó ni mọ́là ń tà nílùú ẹ̀ tán ń tà fáwọn aráàlú wọn. Gbogbo ọjà ṣọ́ọ̀bù tán bá tà ń bẹ̀, Ìgbò àti Yorùbá ló máa rí ń bẹ̀ náà. Mọ́là tó wá ń rà sọ gbogbo ìsọyín nílẹ̀ Yorùbá ń bí, owó yín ni wọ́n fi ń rà padà. Let me tell you the truth. Àrò wọn tó ń tọrọ owó lẹ́gbẹ̀ẹ́ títì èyí tó ní nínú wọn ní ọ̀kadà 8. èyí tí ò ní ṣọ́ọ̀bù sí àwọn eré àwọn ṣọ́ọ̀bù tí bàbọ̀dá Tinubu tí ń wó tó tà wọ́n ní 16. Go to Katangua díẹ̀ níbi tán ti ń ta òkèrèkà Mọ́là ní ṣọ́ọ̀bù 16 àwọn ṣọ́ọ̀bù tán ṣe ń kọ́ ẹ̀ wọ́n ra 16 shops. Ṣé Mọ́là ló lówó yẹn ni? Federal government ló ń rà padà owó yín náà ni àwọn náà tún máa já tíkẹ́ẹ̀tì fún yín. Ibi tán lédè àwọn náà ń díje bàbá ọjà transportation tá à ń pariwo MC o lágbájá yìí o ọ̀gá wọn l'Àbújá Mọ́là ni ibi ẹ̀ ń fi owó àbúṣàbù lálejò ni. Let me tell you the reality. Mọ́tò Mọ́là bá wọnú ọjà Yorùbá ò tó bẹ́ẹ̀ kó já tíkẹ́ẹ̀tì fún. Ṣùgbọ́n ẹ wàá dúró sẹ́gbẹ̀ẹ́ títì ẹ wàá máa lọ tọrún ọ̀fun ara yín ẹ ò já tíkẹ́ẹ̀tì lánàá ìyálà ìyá ẹ orí ẹ ti dàrú máa fún ìyá ẹ ní búlò lẹ́nu. Àwọn kan dẹ̀ wà lọ́fíìsì wọ́n ń gba AC orí mo ṣe ń làágùn bí ògùn fe inú tí mo ń làágùn bí ògùn fe Christmas. Àwọn kan dẹ̀ fẹ́ ṣe program yóò dára kó yí ayé yín máa nítumọ̀ ẹ rọ̀nà lọ ẹ ṣì gbà gẹ́gẹ́ kábí. Ibẹ̀ náà wà o wàá tún kówó tiẹ̀ wàá tún lọ kó fún wọn. I like one message one man send it to my group one day. Èmi náà sọ òyìnbó nù ni yóò dára fún yín. Ọkùnrin kan fi ọ̀rọ̀ kan ránṣẹ́ sínú gúrùpù mi lọ́jọ́ kan. Ó ní dádì mami tẹ́ ń bẹ nílùú òyìnbó tèmi ò tí ì wọlé ni tèmi ló sẹ́ndì ọ̀rọ̀ yẹn sínú gúrùpù lọ́jọ́ náà. Ó ní má jẹ́ kán máa parọ́ fún ẹ. Mò ń bọ̀ ń bẹ̀ báyìí torí mò ń tẹ́ lọlé torí mi fẹ́ pẹ́ mo ti fẹ́ máa lọlé mo máa mú mẹ́sẹ̀jì kejì lẹ̀ talákọ̀ọ́kọ́ mo ti mú ti ṣúgà lẹ̀ mo tó máa mú mẹ́sẹ̀jì yẹn lẹ̀ kí n tó mú mẹ́sẹ̀jì yẹn lẹ̀ máa gbàdúrà fáwọn 9 péré oṣù 9 la wà mo fẹ́ gbàdúrà fáwọn 9. Don't miss this program this night. Your life will turn around to the blessings. You will make it in life. If there's a bondage in your life, wọ́n ti sọ pé o ò lè kúrò nínú ìṣòro yẹn. Ṣùgbọ́n torí pé o wà lórí ètò ilé ní ogun jíjà rẹ kó parí lórúkọ Jésù. Mo rán àṣẹ sáyé rẹ. Àṣẹ ọjọ́ lọ́jọ́ fi ń yọ. Àṣẹ òrùn lòrùn fi ń ràn.
àṣẹ ọ̀rọ̀ ló mi gbọ́ ló fi ń wọnú aláboyún tó fi ń dodidi ènìyàn. Àṣẹ ìṣerere ó yẹ kó bà lé ìpín tó ń wò mí yìí lórúkọ Jésù. Gbọ́ mi ní tí mò ń sọ rèé. Ẹ̀yin wòlíì, ẹ̀yin pásítọ̀, ẹ̀yin ajínrere gbogbo. Ẹ̀yin lẹ fà á. Nígbà tán pariwo kan lọ gbé wòlíì kan wá nínú Bíbélì. Ó ní kí iná kó sọ̀kalẹ̀ kó sì jó wọn run. Iná sọ̀kalẹ̀ ẹlẹ́ẹ̀kínní wá. 60 sójà wá, iná jó wọn run ni. Lóòótọ́ Ọlọ́run ìgbàanì wa torí a ò sòtítọ́ mọ́ ni à ń fi irọ́ kún ìṣe wa. A ò rí ààyè gbàdúrà. Kò sí àkókò mọ́. A fẹ́ nǹkan tí ayé ju ẹ̀mí wa lọ. Àwa la ò sin bàbá bíi tàtijọ́. Àwa là ń rúlu orílẹ̀-èdè ní ìgbà kan. Wòlíì ló ní orílẹ̀-èdè, wòlíì ló ní ìlú, wòlíì ló ní ìletò. Kí ọba tó jẹ, a ó béèrè lọ́wọ́ wòlíì. Kí pírẹsidẹ̀ntì ó tó dé, wà á fi ọ̀rọ̀ lọ wòlíì. Tí wòlíì bá sọ̀rọ̀ sí ìlú á mì tìtì. Àwọn ọba máa sá kíjokíjo, ṣùgbọ́n lẹ́nìkọ́ torí ìjẹkújẹ yín ni. Stop it! Wòlíì kan náà fẹjọ́ rẹ̀ sùn mí lọ́wọ́ báyìí. Ó jẹ́ ńlọrọ̀ jẹ́ nílé egúngún. Ó jẹ́ nílé orò, jẹ́ nílé egúngún. Ó jẹ́ nílé orò, jẹ́ nílé egúngún. Wòlíì sọ pé ẹ gbọ́ wòlíì. Ọmọ ìjọ mú orúkọ wá. Ó ní ẹ bá ń gbàdúrà sí. Ẹ̀yin náà kọ́ ẹ bá mi ṣe ìdájọ́ yìí. Ẹ̀yin tẹ́ wà lórí ìkànnì. Ẹ yẹ gbàdúrà sí. Pásítọ̀ ẹ bá ń gbàdúrà sí orúkọ yìí o. Wọ́n bá gbàdúrà sí. Gbogbo ẹ̀ tó mẹ́rin tí mo sọ ẹ bá ń ṣe ẹ̀ fún. Àwọn kan máa ń bí. Wọ́n bá gbàdúrà fún. Ó ní ọmọ mi yẹn ní dáàdì o. Ẹ síta o, dáàdì o. Ìyàwó mi kan nù tó bá ti ní ẹ síta o, a ní dáàdì o. Wọ́n bá ní kọ́ mọ orúkọ wá, wọ́n bá mọ orúkọ wá fún. Wọ́n bá gbàdúrà. Ẹ̀mí mọ́ ṣàánú ẹ̀yà gbàs. Àṣẹ́ntí ń bẹ ń wo, àṣẹ́ntí wòlíì ó ṣe ń bẹ nínú rẹ̀. Rí rádaràda. Ìyẹn náà bá gbàdúrà fún. Abájọ tí mo fi wò pé àwọn tó wà ń lu òyìnbó gan ò fẹ́ fara tó wà ní Nàìjíríà mọ́. A ní ta ni ó wàá ṣòwò sọ́ọ̀tì. Nígbà tẹ́lẹ̀ mi bá ní ọkọ rẹ̀ ń bẹ Nàìjíríà bá ní wá gbàdúrà sí wá fọ́mọ Nàìjíríà kó kẹ́ẹ̀pù ẹ̀ kẹ́lọ kọ́ ọmọ lùbọ̀. Àìmọye ẹni tó sì jẹ́ ọkùnrin dáadáa o ti ń bẹ ń lé. Ṣùgbọ́n nígbà tọ́lọ́run yàn mọ́ ẹ̀yin wòlíì náà bá sọ pé ẹ̀mí máa ṣàánú Olúwa Jésù náà agbára wa. Àmín 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 lórúkọ Jésù. Jésù mọ̀ kú iṣẹ́ o. Jésù kú sùúrù. Arábìnrin mi, yes daddy. Lórúkọ tó sì mú wá wọ̀nyí, ogun ọ̀run sọ fún mi pé kò sí orúkọ àwọn ọkọ rẹ nínú ẹ̀. Gbà wo lọ́lọ́run á wá yàn fún mi? You miss the road. Mọ́mí bá gbára, lọ́lọ́lọ́ fẹ́ yàn fún mi. Wọ́n bá ní dáàdì bá pe mọ́mí lọ́jọ́ kan. I dream. Mo lálàá. Mo sì gbàdúrà. Mo ti rẹ́ni tẹ́ẹ̀fẹ̀. Pásítọ̀ bá dàbí ọgbọ́n. Àbúrò ọmọ ìyá rẹ̀ tí ò tí ì ráyè gbé l'Amẹ́ríkà. Ó bá ní ọlọ́ fáǹtì aláǹtì. Àǹtí náà bá ń kówó fún. Wọ́n bá wá Nàìjíríà. Wọ́n wá sora wọn pọ̀. Ó bá tán. Nígbà tán gbọ́ kọ́dọ̀hún. Ọkọ wa lọ sí rádaràda. Ọjọ́ tó kọ́dọ̀hún ló ti lọ ń wáyàwó mi. Ẹ wá rí. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ sì ni. Ẹni tó dẹ̀ yẹ kọ́kọ́ fẹ́ kíyàwó fẹ́ nígbà tán mórúkọ wá orúkọ alálùbáríkà tó yẹ kọ́mọ ọlọ́mọ fẹ́ láàárọ̀ ẹ̀ sà ẹ̀dẹ̀ dàrin àjò ẹ̀rú mọ́mí ẹ̀dẹ̀ dàrin àjò ẹ̀rú ẹ̀dẹ̀ mà pọ́lọ́hún ò sọ kankan fún yín o. Àbẹ́ẹ̀mọ̀ wọ́n wò mí báyìí wọ́n dẹ̀ ń gbọ́ wa ẹ̀yin tẹ́ ẹ fèpè ránṣẹ́ sí wa àdúpẹ́ o ẹ ṣé o ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ ń fàdúrà ránṣẹ́ sí wa ẹ̀yin náà ẹnu yín ò ní gbófo. Ṣùgbọ́n ire àti èpè ìkan ò ní lọ. Yorùbá ní ọ̀tá ara rẹ̀. Yorùbá ní ọ̀tá ara wọn. A kì í fẹ́ ran ara wa lọ́wọ́.
I'm not talking about only Yoruba pastors. We are all the pastors in this world. Why do you deceiving people? The languages, the speaking tongue that you didn't know the meaning. You go for it. Some train. Hello. 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 I wà lórí online by à ń ṣe program lọ́wọ́. À ń ṣe program lọ́wọ́, ẹ pè padà. Ẹ pè padà tó bá ti ṣe díẹ̀ a máa tó parí títí 10:30. Gbogbo nǹkan tá ń sọ ni pé ẹ gbọ́dọ̀ yí padà. Ẹ̀yin lè practice tí ò tọ́. Lóòótọ́ ni speaking tongue wà. Lóòótọ́ ni ẹ̀mí Ọlọ́run bá ènìyàn sọ̀rọ̀. Lóòótọ́ ni à ń gbọ́ràn. Lóòótọ́ ni à ń ríran. Lóòótọ́ ni à ń lálàá. Ṣùgbọ́n kì í ṣe gbogbo ènìyàn ló mọ ìtumọ̀ àlá. Kì í ṣe gbogbo ènìyàn la fún lẹ́bùn ẹ̀. Àìmọye ẹni tó ríran tí ò rí solution. Ṣùgbọ́n ibẹ̀ yẹn kọ́ mò ń lọ lálẹ́ yìí. Ogun tó ja ọ̀pọ̀ láyé, àìmọye ogun ara ẹni. Ogun tó ń ja ara ẹ̀ ló wà. Ó dẹ̀ sọ pé ogun tó ń jà mí, Olúwa lù mí pa, a lọ program, à ń kọjá lọ níbi kan láàárọ̀, ní on the one, kàkà kó o máa gbàdúrà. Olúwa jẹ́ kí àánú mi ó bẹ̀rẹ̀ ìrì àárọ̀ yìí tó ṣẹ̀, jẹ́ ó ṣẹ̀ lé mi lórí, jẹ́ kí n rí ọ̀nà lọ, ọwọ́ tó fẹ́ dá mi dúró, Olúwa bá mi tì í dànù, jẹ́ kí n ráyè lọ. Ìwọ ń gbàdúrà pé Olúwa lù pa, ó yẹ já ọkàn ẹ̀mí ẹ̀, ẹ̀mí má fi iná jó, Olúwa fi iná jó, títí aláńgẹ́lì tó ń gbé eré lọ, tó ti gbé lọ tán. Lọ́ndì wáàní. Ẹ̀mí máa fi iná kú mọ́lẹ̀, fi iná kú mọ́lẹ̀, fi iná kú mọ́lẹ̀, dẹ́bẹ̀ fàyà, dẹ́bẹ̀ fàyà, dẹ́bẹ̀ fàyà, dẹ́bẹ̀ fàyà, ìlú pariwo, ayé rẹ̀ ò tí ì yí padà. A sì gbàdúrà ní. Èèyàn méje bẹ́ẹ̀ nínú thousands of people wà lórí ìkànnì. Thousands of people bẹ́ẹ̀ nínú program. Ó dẹ̀ ní Olúwa Ọlọ́run má jẹ̀mú rán mi séèyàn méje péré. Àwọn tó kù ń kọ́ àwọn yẹn ò ná Ọlọ́run. Bẹ́ẹ̀ ni alájà. Àṣìwí o. Ibo ló wà? Àṣìwí kò tó àṣìsọ. Àṣìwí ò tá ṣìsọ. Ẹ ṣe jàre. Bóyá ẹ fi bú wa ni o. Bóyá ẹ̀dẹ̀ sọ sí orí prógámù ni yóò dára fún yín alájà. Àṣìwí ò tá ṣìsọ. Gbogbo rẹ̀ lọ́lọ́run gbọ́. Ṣùgbọ́n o, èrè ń bọ̀ fóníṣẹ́. Ṣùgbọ́n pé ká má bá ẹ̀yin ìjọba wí. Bíbélì ní ká má bá yín wí. Ká má bá yín kẹ́gbẹ́ pọ̀. Ẹ̀yin ni. Ó ní ká má gbàdúrà fún yín. A sì ń gbà á. Ṣùgbọ́n ẹ̀kọ́ ẹ̀ ò yí padà. Kí ló wá kù? Èpè náà ni. Àpèdànà a máa sọ pé a máa gbàdúrà ní ìpolẹ́pẹ kejì. Àdúrà yàtọ̀ sí pè. Ẹ̀gún yàtọ̀ sí pè. Olórin ìlú mi kankan. Kékeré òré o. Ire yá mi jẹ pé o. Ire yá mi jẹ pé o. Ire yá mi jẹ pé. Kékeré òré o. Ire yá mi jẹ pé o. Ire mà yá mi jẹ pé o. Ire yá mi jẹ pé. Kékeré òré o. Ire yá mi jẹ pé o. Kékeré òré ó yá ju èpè lọ. Kàkàkà wá solution sọ́dọ̀ ara wa. Ṣé fẹ́ sọ pé ẹ̀ mọ bandits ni? DSS ni bandits. Let me tell you the truth. I lay wí ká kú síbẹ̀ ò sí nǹkan kan bẹ̀. Ẹ̀yin náà ni bandits. Nígbà tẹ́ lọ lé Sunday Igboho tẹ́ lọ pààyàn. Mélòó ni bandits náà ń pa? Ẹ kúkú ń para yín náà ni. Or no gun. Kí lẹ pé? Or no gun. Bẹ́ẹ̀ni, thank you jàre. I like that your statement ma. Wọ́n fẹ́ parun nítorí pé wọ́n kọ ìbáwí. Bíbélì sọ pé ọmọ tí baba fẹ́ ni baba ń báwí. Èyí tó bá kọ̀ tí ọba wí tó ó ló fẹ́ warùn kì. Ọrùn àkì. Ẹ̀gbọ́n àkì ọrùn wọn. Wọ́n á súnkẹ́. Ẹran aràn wọn á jẹlẹ̀. Ilẹ̀ á ga jù wọ́n lọ.
those your leader. Yes o. Àwọn leader wa náà ni. Àwọn àgbààgbà ẹgbẹ́. Òfò náà máa ṣe. Chami. Hey, ẹja Musa kejì ilẹ̀ kí tó gbàdúrà fẹ́yàn méje àti ńlọlé náà nìyẹn. 10:30 gẹ́rẹ́gẹ́ mò ń lọlé wa. Kó bá kọjá ìṣẹ́jú 5 mo ń lo táìmù ní táìmù nù ni. Àdúrà fẹ́ bẹ̀rẹ̀ àkókò àdúrà láwa. Mi ò ní táìmù ẹ̀rí pé mi ń jáde lójoojúmọ́ mọ́. Ṣùgbọ́n nínú oṣù yìí ẹ máa gbádùn mi bí èrùbá òyìnbó ti ń gbádùn sìgá. Mo ti ṣetán. Ẹ má gbàgbé Lady K síbẹ̀ o. Ẹ dákun ẹja tún gbáyé ga. Ẹja gbáyà wọn dáadáa o. Lady K gbọ́dọ̀ jáde o. Kì í ṣe kẹ́yìn lẹ́wọ́n fẹ́ Lady K ni wọ́n fẹ́ ṣe kíní kan. Àsìwí nìyẹn o. Àsìwí nù ni. Wọ́n mọ̀ pé ẹ má jẹ́ sọ̀rọ̀ yẹn because if I speak it out, wọ́n á tún keep it. Wọ́n ń gbọ́ gbogbo program mi. I'm telling you the truth. Wọ́n wò mí báyìí. Ṣebí mo sọ fún yín pé mo bá DSS sọ̀rọ̀. Wọ́n bá mi. Ẹlòmíì á pè mí, ẹlòmíì fẹ́ fún mi nílé, wọ́n fẹ́ bá mi talé, bá mi bá rẹ̀ lè. Á tún wá bá mi. Màá ti kú òun bẹ̀ tán. Ẹ má jẹ́ á máa sọ. Ọlọ́run tiẹ̀ ti gbògo. Kì í ṣe pé Ọlọ́run máa gbà. Ọlọ́run ti gbà á. A ti dá padà sọ́dọ̀ rẹ̀ o bàbá. Gbogbo ọlá, gbogbo ògo. A dá wọn padà sọ́dọ̀ rẹ̀. A dá wọn padà sọ́dọ̀ rẹ̀. A dá wọn padà sọ́dọ̀ rẹ̀. Gbogbo ọlá, gbogbo ògo. A dá wọn padà sọ́dọ̀ rẹ̀. Àṣẹjá ọ̀rọ̀ jáde àṣẹ sì tẹ̀lé. Gbọ́ ẹnikẹ́ni tí ń bẹ nídìí ọ̀rọ̀ wọn. Tó bá lóun kọ̀ ó wò ní fi wọ́n sílẹ̀ títí kò di ọjọ́ 14 oṣù yóò tó pé. Lórúkọ Jésù látòrí ọ̀gá wọn dé ẹni tó kéré jù ikú ọmọ máa fi bẹ̀ wọ́n wò. Àmín ni ó bá mi ṣe. Gbọ́ mi dáadáa. Jẹ́ kí n rán ẹ létí. Mẹ́sẹ̀jì ń rè. Ṣé o ní àgbọn? Wá àgbọn mọ́ mi. Wàá lójú kan sí. Mi kì í rìpíìtì ọ̀rọ̀. Wàá lọ gbọ́ prógrámù yẹn padà ni. Lórúkọ Jésù. Bí admin bá dẹ̀ sísì ẹ̀. Ìjọ tó bá ti gbé sí YouTube. Ọjọ́ náà ló máa rí wò. Yóò dára fún ọ. Admin ni ó ní agbára àtàṣẹ lọ́wọ́. Bí èmi bá ṣe ń ṣe é sì. The only thing tó jẹ́ pé tètè crop ẹ̀ àbí báwọn náà ṣe máa ń sọ. Ẹ crop ẹ̀. Láyé Lady K. Lórúkọ Jésù Ọlọ́run á bá mi mú màdámù yẹn padà wálé. Ògo Ọlọ́run á wà pẹ̀lú ẹ̀. Ilé rẹ̀ ò ní dahoro. Ejò ayé ò ní san. Páńpẹ́ òkùnkùn lọ́wọ́ rẹ̀. Olúwa tẹ̀ mọ́lẹ̀ kí páńpẹ́ ó ṣí lẹ́sẹ̀ rẹ̀. Páńpẹ́ náà ó yá sí. Lórúkọ Jésù mo ní páńpẹ́ náà ṣí báyìí. Bá a bá sọ̀rọ̀ tó sáré omi á jáde lára ni. Ọlọ́run ló mọ ibi tó ń gbà á jáde. Ire àti àánú ó yá Lady K lọ jáde. Àdàbí bí oru ò bá jáde lára mi. Bí omijé ò bá jáde lára mi. Bó bá ń jáde báyìí ilẹ̀kùn sí fún ọ. Àdàbí tí ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ọwọ́ Pétérù àti tísẹ́lẹ̀ ò bá já. Ilẹ̀kùn túbú sí. Olùṣọ́gbà rẹ̀ ẹni tí ń sọ ó yá ikú òjijì káwọn mọ́ bẹ́ẹ̀. Àṣìṣe kó bá wọn. Olúwa dèdè wọn rú. Gbọ́ Olódùmarè bẹ́ẹ̀ lógun ọ̀run sọ. Jésù náà agbára wa. Gbọ́ mi dáadáa, in tí mò ń wíre, wàá wá àgbọn. Ẹ ṣé o, God bless you. Ẹ ṣé púpọ̀, ẹ ṣé púpọ̀. I appreciate you. Thank you so much. Ẹ wá àgbọn. Ẹ lù sórí ẹ̀. Mọ́mì, wàá wá kọ́ọ̀pù kan tó máa gbé díẹ̀ dúró sí. Wàá wá gbé sí ìrì pẹ̀lú ojú ẹ̀ tó lu yẹn. Wàá lu àgbọn. Wàá fi iyọ̀ díẹ̀ sínú ẹ̀. Wàá lọ gbé sí ìrì mọ́jú. Wàá ka Psalm 24 sí. Ṣé o sì rántí Psalm 24? Kí ló wà ń bẹ̀? Psalm 24 ṣé o rántí ẹ̀? Oh, màmá yẹn ò mọ Psalm 24 lórí. Ó mà ṣe o. Ẹ dẹ̀ pé wọ́n ní pásítọ̀. Pásítọ̀ ní bá wọn bá gbàdúrà. Àjẹ́ ní bá wọn rúbọ oṣó. Emèrè ní bá wọn rúbọ àjẹ́. Wọ́n bá wọn gbàdúrà.
ẹ má wọrí, a máa bá yín gbàdúrà, àjọ gbàdúrà láà máa bá yín gbà àwẹ̀ wọ́n bá ọ gbà àwẹ̀, ìwọ dẹ̀ wà lójú kan, wọ́n dẹ̀ ti gbà àwẹ̀. Èèyàn kan ló sọ fún mi pé èèyàn kan ní kò mú 100,000 wọn máa bá gba bíríbírí. Nígbà tá máa wá pásítọ̀ délé, pásítọ̀ ń jà ṣàrò lọ́wọ́, ṣé pásítọ̀ gọ́ ni? Ìwọ ò lè bébí para ẹ, ó dẹ̀ fẹ́ jẹ́ kí pásítọ̀ gbà àwẹ̀. Psalm 24 ṣó wà ń bẹ̀. Ó tí ì rí kà, ó mà ṣe o. Tó bá jẹ́ àwọn èèyàn kan, àwọn Adonidayo wọn kúkú wo program wa mọ́ tí wọn, akọ wọn ti pọ̀ ń sì. Tó bá jẹ́ tẹ́lẹ̀ ni wọ́n á ti sáré kọ́ ọ̀tà tèmítèmí dà. Ṣé kò sí bùsí ń bẹ̀ ní Psalm 24 ẹ̀ẹ́rí kọ́ ọ̀tà bùsí àwọn máa fáìní ẹ o láàrin 10 minutes tó o bá kọ ẹsẹ̀ kínní ẹ jáde. Psalm 24 ẹsẹ̀ kínní tó o bá bá mi táìpù ẹ̀ síta, gbogbo owó dátà oṣù ìwọ ló máa rà á fún mi. Ó yá dáhùn kó má tó sọ pé pásítọ̀ yín máa ń gbowó lọ́wọ́ yín. Èmi ò gbowó lọ́wọ́ yín o, yóò dára fún yín o, ẹ ra àánú gbà, orí yín ò ní gbà bọ̀dẹ̀. Psalm 24 ta ló wà ń bẹ̀? Ẹ ṣe jàre Kẹ́yìn Sọ́lá Balógun, tí Olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀, kí ló wà ń bẹ̀? Kí ni wọ́n kọ? Well done sir, tí Olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀. Ṣé tó bẹ̀rẹ̀ sáàmù tí yín nìyẹn ìdíra? Well done sir ló bẹ̀rẹ̀ àbí? Well done sir, tí Olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ àbí? Tí Olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀, ayérayé àtàwọn tó jẹ́ kí ni o tó tẹ̀dé sínú rẹ̀. Mọ́mì wàá gbé àgbọn yẹn. Wọ́n ti sọ pé kí mọ́ máa sọṣẹ́ lórí program. Àwọn kan sọ fún wọn ní tó bá ti sọṣẹ́, ó ti ń lọ lé ní. Dúró mo fẹ́ tó ṣe tán. Wọ́n ní tí mo bá ti sọ iṣẹ́ báyìí, àwọn náà máa píkì tí wọ́n lọ máa fi ṣe program. Mo ní ẹ fi wọ́n lẹ̀, kán lómi bá lè jèrè ẹ̀ náà ni. Arán mi sí ayé láti tú ìgbèkùn sílẹ̀ ni. Gbogbo ìgbèkùn ayé rẹ lórúkọ Jésù, mo ní kó di asán. Gbogbo ìgbèkùn ọ̀tá lórí ayé rẹ, mo ní kí ọ̀tá rẹ pàdánù. Tí Olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀, ayérayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀. Kí ló sọ tẹ̀lé? Ta ló wà ń bẹ̀? Wàá ka Psalm 24 sínú àgbọn yẹn kó o tó gbé sẹ́rì. Tó o bá ti gbé wọlé, mámẹ̀, ire dé, ire mi káàbọ̀, ire mi wọlé dé, ire mi ti dé, ire mi dé o, ire mi káàbọ̀, ire mi wọlé dé, ire dé. Ire mi dé o, ire mi káàbọ̀. Ire mi káàbọ̀, ire mi wọlé dé. Mami, orin tó o máa kọ nìyẹn. Psalm 24 ló máa kọ sí. Adonidayo máa rí ká, ó rí kọ at last. Mami, màá pè yín o, mo ń ṣe program lọ́wọ́ báyìí, màá pè yín. Tí ó ní Olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀, ayérayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀, torí tí ó fi ìdí rẹ̀ sọlẹ̀ sórí òkun. Kí ni òkun? Ibi tá ń lọ nìyẹn. Adonidayo kọ ẹsẹ̀ kejì síta o. Óyá. Ká máa kọ́ kọ́pì ẹ̀ kó pósì ẹ̀ síta. Àwọn tí ò ní bíbélì kan lè rí lò. Táìmù ti ń lọ. Àkókò yẹn ti ń gé sí mi. Mo dẹ̀ máa gbàdúrà fún àwọn 9 kí n tó kú òǹbí lálẹ́ yìí. Tí dátà yẹn bá tán mọ́ mi lẹ́nu, a máa jà. Óyá. Ta ló wà ń bẹ̀? Mo fẹ́ mú kankan jáde ń bẹ̀. Tí Olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀, ayérayé àtàwọn tó tẹ̀dó sínú rẹ̀, nítorí tí ó fi ìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun, ó sì gbé ìṣàn rẹ̀ lórí àwọn ìṣàn omi. Ó ló gbé ìdí rẹ̀ kalẹ̀ lórí ìṣàn omi. Níbo ni ìṣàn omi? Ẹ já ṣe báyìí. Gbọ́ dáadáa, ní àtètèkọ́ṣe, Ọlọ́run dá ohun ayé sì wà ní jùrùjùrù, ó sì ṣófo, òkùnkùn sì wà lórí ojú ibú, ẹ̀mí Ọlọ́run sì ń ràbàbà lójú omi. Ìjẹ́ ìwọ gbọ́ bí? Olúwa sì wí pé kí ìmọ́lẹ̀ kí ó wà,
ìmọ́lẹ̀ sì wà. Máa lọ sí Genesis chapter 8. Ọlọ́run sì rán Nóà àti ohun ayé gbogbo àti gbogbo ẹran ọ̀sìn pẹ̀lú rẹ̀ nínú ọkọ̀. Olúwa sì mú afẹ́fẹ́ kọjá lórí ilẹ̀ omi tí sì ń fà. Mami, mi ò fẹ́ sọ̀rọ̀ lórí omi púpọ̀. Omi ń bẹ nínú àgbọn. Báwo ló ṣe wọbẹ̀? Wàá wá àgbọn, wàá lójú ẹ̀, wàá ka Psalm 24 sí, wàá gbé síta sínú èrì. Èrì tí kì í stọ́ọ̀pù, ojoojúmọ́ ni ìrì ń sẹ̀. Ibo ni wọ́n Abímbọ́lá, ibo ló ti tún rí Genesis 18? Genesis 8 ni mo sọ o. Ẹ wá ka Psalm 24 sí, tó bá ti wá gbé omi yẹn wọlé, tó ti gbé wọlé, in tó máa wíre. Òjò láyé máa ń dá dúró, wọn kì í dá ìrì dúró. Wàá sọ bẹ́ẹ̀ 41 times. Òjò láyé ń dá dúró, wọn kì í dá ìrì dúró. Ìrì ni pé lójoojúmọ́ lè rí sẹ̀ láyé láti dá ayé kì í sì dúró. Áńgẹ́lì mi dà. Wàá tú omi tó wà nú àtiyọ̀ yẹn, wàá jẹ́ kó kan ìpín rẹ báyìí. Áńgẹ́lì serere mi dà tó pèsè omi sínú àgbọn tí ò jẹ́ kó inú àgbọn ó gbẹ. Látẹ̀ní lọ, ilé mi ò gbọdọ̀ gbẹ fún owó, ìpín yóò gbọdọ̀ gbẹ fún àṣeyọrí. Orí mi tó ń takò mí níbi gbogbo ò gbọdọ̀ takò mí mọ́. Gbogbo ohun tó ń là kọjá ẹ má mi béèrè rere nínú oṣù kẹsàn-án, ọjọ́ àánú ni, and I release it for you. Wàá rí àánú gbà láyé. Ẹni àkọ́kọ́ dà, mo fẹ́ gbàdúrà, pray for me. Ẹni àkọ́kọ́ dà, mo wá ẹni àkọ́kọ́ tó ti kọ́kọ́ wà ń bẹ̀. Àwọn 9 ni, mi ní kọjá 9. Èyí tó kù ó lè pè mí sórí nọ́mbà yìí. 08057455803. 08057455803. Nọ́mbà tó máa pè mí sí nìyẹn. 08057455803. Mo bá ṣe program tán, ṣùgbọ́n ẹni 9 mi ò ní kọjá èèyàn 9. Àkókò mi ti lọ. Olúṣẹ́gun Oyègúnlé, lórúkọ Jésù, Ọlọ́run ìmájẹ̀mú kó gbàdúrà fún Olúṣẹ́gun kó rí àánú gbà. Ọjọ́ agbó rẹ ò ní wọlẹ̀, ò ní tọrọ jẹ o, ò ní tọrọ mu, ò ní tọrọ ná, ò ní tọrọ wọ̀. Gbogbo ibi tó bá dé wàá rógolù lórúkọ Jésù. Ìpín rẹ ò ní gbàbọ̀dè, wàá rógolo. Ọlọ́run májẹ̀mú kó mú ìlérí rẹ̀ ṣẹ nínú ayé rẹ̀. Ẹni kejì dà, Aláàjà Bọ́dúnrin, mo súre fún yín lórúkọ Jésù. Ẹ ò ní tọrọ jẹ, ẹ ò ní tọrọ mu, ẹ ò ní tọrọ ná. Níbikíbi tẹ́ ẹ bá dé láyé, ẹ rà àánú gbà. Ògo yín á fọhùn. Gbogbo alágbára tó bá gbógun tì yín, gbógun tàwọn àbúrò, gbógun ti ilé yín, lórúkọ Jésù, ilẹ̀ kó gbé mì. Nínú oṣù kẹsàn-án kó yá kó lọ pé yín. Nínú oṣù kẹsàn-án ìtẹ̀síwájú yín kó bẹ̀rẹ̀, kẹ́ ẹ rógolù. Bẹ́ẹ̀ lógun ọ̀run sọ o. Jésù náà agbára wa. Aláàjà Bọ́dúnrin, mami, mo ti pè yín lọ́sàn-án, ẹ gbé kọ́. Mo fẹ́ kẹ́ ẹ pè mí, a ní ọ̀rọ̀ tẹ́yìn bàbá ti ṣe tán lórí program. Ẹ dákun ẹ pè mí, ọ̀rọ̀ wà. Aláàjà Mọ̀súràtì, mo gbàdúrà lórúkọ Jésù, ẹ ò ní sọmọnù, ẹ ò ní tọrọ jẹ o, ẹ ní tọrọ mu, ẹ ò ní tọrọ ná, ẹ ò ní tọrọ wọ̀. Gbogbo ibi tẹ́ ẹ bá dé láyé, ẹ ò rógolù lórúkọ Jésù. Màkúbà yìí ṣẹ̀tẹ̀dí àkàlà, ẹni bá gbógun tì yín, ogun ọ̀run kó gbógun tì í. Màmá yẹn ẹ lọ ka Aláàjà Mọ̀súràtì, tẹ́ ẹ bá ní Bíbélì àbí kẹ́ ẹ lọ gọ́gù ẹ̀, kẹ́ ẹ ka Psalm 35. Olúwa gbógun tì mí, Olúwa gbógun tì mí. Olúwa gbógun tàwọn tí ń gbógun tì mí, fìjà fún àwọn tí ń bá mi jà, di àṣà àti àpáṣà rẹ mú. Mami, Psalm 35 ẹ kà á sínú omi kẹ́ fi wẹ̀ lálẹ́ yìí lórúkọ Jésù. Ẹni bá gbógun tì yín lè alẹ́gbẹ́ mi. Aláàjà
mo ṣe bọ́lá tán ọlá rẹ ò ní tán wàá rógo lò gbogbo ibi tó o bá dé láyé ọ̀nà rẹ á là ó mà ní tọrọ jẹ ó ní tọrọ mu ó ní tọrọ wọ̀ ògo rẹ á fọhùn gbogbo ibi tó o bá kẹsẹ̀ bọ̀ àánú kó dìde olóore kó dìde olùrànlọ́wọ́ tó dìde sí ọ ó gbogbo disappointment tẹ rí nínú oṣù tó kọjá yẹn ní oṣù yìí ọlọ́run sọ di ìlọ́po kẹrí àánú gbà Abrahamu Adégbóyèga lórúkọ Jésù ìpín rẹ ò ní gbàbọ̀dẹ̀ wàá rógo lo ibi gíga láyé ọlọ́run á mú ọ lọ́bẹ̀ wàá rọ́nà lọ mo ló máa rọ́nà lọ o ti rọ́nà lọ ọ̀nà ńlá fún ọ ọ̀nà òdìmọ̀ gbàrà kó mọ́ ríbi gbà ọ̀nà òdìmọ̀jọ́ kó mọ́ ríbi gbà bẹ́ẹ̀ lógun ọ̀run sọ Bùsí Táyọ̀ lórúkọ Jésù gbogbo ibi tó o bá dé láyé wàá rógo lò ògo rẹ á fọhùn Bíbélì sọ pé nínú ìṣe wàá lọ ka ìwé Bùsí Táyọ̀ lọ ka ìwé orin Dáfídì 126 ó sọ pé ìgbà tí ìkólọ Síónì bá padà ó ní yóò dàbí pé ó ń lálàá bẹ́ẹ̀ ni ló gbàdúrà yẹn ó ní a fẹ́ dá ìkólọ kan padà fún ọ nínú oṣù yìí Bùsí Táyọ̀ lórúkọ Jésù wàá rà àánú gbà àánú náà wọlé tọ̀ wá bẹ́ẹ̀ lógun ọ̀run sọ Kẹ́yìnsọ́lá Balógun lórúkọ Jésù ìpè rẹ ò ní di dáadáa Ọlọ́run májẹ̀mú oníkómú májẹ̀mú ṣẹ nínú ayé rẹ oṣù kẹsàn-án oṣù ẹ̀san ni Ọlọ́run kó gbẹ̀san lára àwọn ọ̀tá rẹ kí ire rẹ kó dé kó rọ́nà àbáyọ bẹ́ẹ̀ lẹ̀mí mímọ́ wí ó ní kó lọ ṣètọrẹ àánú fún àwọn ọmọ aláìní bàbá aláìní ìyá ire àti àánú náà lè tẹ̀ ọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ lolúwa wí Jésù náà agbára wa Àlàbí Àtúnúkẹ́ lórúkọ Jésù ògo rẹ̀ á fọhùn wàá rọ́nà àbáyọ ọwọ́ ayé ò ní tẹ̀ ọ́ nínú oṣù kẹsàn-án oṣù bàbá ni ọfà ò ní bá ọ ibi ò ní tọ́ sí ọ mo bọ̀ mo gbàdúrà fún ọ orí rẹ ò ní gbàbọ̀dẹ̀ ìṣe tí rere tó bẹ níwájú rẹ lórúkọ Jésù wàá rẹ̀ mí ṣe lórúkọ Jésù wọn ò ní ròyìn ọjọ́ náà kò ní di ọjọ́ ibi kò ní di ọjọ́ ẹkún kò ní di ọjọ́ ọ̀fọ̀ ẹ ó gbé lálàáfíà èrè á wà ń bẹ bẹ́ẹ̀ lẹ̀mí máa wí bẹ́ẹ̀ lógun ọ̀run sọ Jésù náà agbára wa Wùmí Olúkún lórúkọ Jésù wàá rà àánú gbà o ọ̀nà rẹ̀ á là wàá rọ́nà àbáyọ ògo rẹ̀ fọhùn gbogbo ibi tó o bá dé láyé kó o rógo lò bẹ́ẹ̀ lẹ̀mí mímọ́ wí bẹ́ẹ̀ lógun ọ̀run sọ Psalm 23 ẹni tí mo gbàdúrà fún yẹn bẹ́ẹ̀ ni kó lọ kà á lórúkọ Jésù Abraham Adégbóyèga mo ti gbàdúrà fún yín ẹ rà àánú gbà o ògo yín á fọhùn bẹ́ẹ̀ lẹ̀mí mímọ́ wí Ọmọ́táyọ̀ Hasan mo súre fún ọ lórúkọ Jésù kó rọ́nà lọ ayé ò ní di ẹ̀ mọ́ gbọ́ mo sọ pẹ̀lú agbára bí omi ò bá borí inú omi ayé ò ní borí ẹ ogun ayé ò ní borí ẹ ọwọ́ òkùnkùn lára rẹ ọwọ́ náà kó gbẹdànù kó rọ́nà lọ bẹ́ẹ̀ lẹ̀mí mímọ́ sọ bẹ́ẹ̀ lógun ọ̀run sọ Abímbọ́lá lórúkọ Jésù idiot lórúkọ Jésù wàá rọ́nà lọ lórúkọ Jésù mo ló ti rọ́nà lọ ọ̀nà rẹ̀ là ọ̀nà kì í dí mọ́jọ́ kó má là ọ̀nà kì í dí mọ́rùn kó má là o gbogbo mo sọ pẹ̀lú agbára bí àrá bá sán kì í gbàgbọ́ rẹ̀ sílé láti wákàtí lọ ohun ògo rẹ̀ kó fọhùn bẹ́ẹ̀ lẹ̀mí máa wí Jésù náà agbára wa àmín 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 lórúkọ Jésù Àlàbí Àtinúkẹ́ lórúkọ Jésù ìpín rẹ ò ní gbàbọ̀dẹ̀ o kó o rógo lò kó o rọ́nà àbáyọ bẹ́ẹ̀ lẹ̀mí mímọ́ wí bẹ́ẹ̀ lógun ọ̀run sọ mo súre fún gbogbo ènìyàn lórúkọ Jésù Ọlọ́run kó súre fún yín ayọ̀ ìbùkún kó bá yín gbé ní ọjọ́ kìíní nínú oṣù kẹsàn-án ẹ ó rí ọ̀nà lọ èmi àti rẹ orí wa ò ní gbàbọ̀dẹ̀ mo lórí rẹ ò ní gbàbọ̀dẹ̀ ìbùkún Ọlọ́run á bá ọ gbé wàá ráyọ̀ gbà bẹ́ẹ̀ lolúwa sọ bẹ́ẹ̀ lógun ọ̀run sọ Jésù náà agbára wa àmín 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 lórúkọ Jésù hallelujah Yorùbá nation now ẹ fi Lady K sílẹ̀ kì í ṣe terrorist bí Olúwa ti ń bẹ tẹ̀mí rẹ̀ wà láàyè a ó pàdé